olódùn àpapọ̀ ẹ káàárọ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn mi lágbára o fídíò ibi tí wọ́n ti lọ àtáàkì lánàá ní Kwara ni mo wò mo ti wò severally since yesterday and even up to today as I'm doing this audio I am still crying. Anytime I watch that video, I still cry. I cry because, mo láwọn àgbàlagbà nílé wa, láwọn arúgbó, mo dẹ̀ ti gbọ́dọ̀ àgbàlagbà rí. I once lived with my great grandma and my grandma. Mo dẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, my brain is flashing me back. I used to follow my grandma, to church then. Because àwọn ìyá àgbàlagbà yìí mi mọ tèkóná I don't know mi lè sọ the life in Lagos but ní ìlú bá a ṣe dàgbà ńgbà yẹn tẹ̀mí wà lọ́dọ̀ grandma iṣẹ́ wọn ò níṣẹ́ kò síṣẹ́ wọn ti dàgbà wọn ò níṣẹ́ so just to keep them healthy just to do some exercise church náà rí. Just like the last resort we go to church early in the morning a máa ń pè ní prayer la máa ń pè báyìí prayer àwọn àni òyà já lọ prayer so a máa lọ sí church láàárọ̀ nídàájí a tún fà mí èmi máa bá wọn gbé báàgì wọn a tún máa lọ nírọ̀lẹ́ wọn á rìn lọ sí church wọn á pray á gbàdúrà fún ọmọ kìnnì kan that's their last days on earth. That's what they do. That's what they pray. That's just it. There's nothing. It's just activity, just to keep them fit. So I'm now imagining pé irú ìyá arúgbó rọra lọ eléyìí yẹn pé kó lọ jẹ́ grandma mi. She's late now. Kó lọ jẹ́ grandma mi bẹ́ẹ̀ yẹn bá wà ní church bákan wà. Ẹni tẹ́ ṣẹ̀ tẹ́ kàn wà ọ̀yọ̀ tẹ́ kàn wà tẹ́ dàbọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀. I just cry anytime I watch that video. And then suffer, we have nothing, absolutely nothing in common with these people. Let's go our separate way. But the government is using the life of our people to play politics. Unfortunately, you even have nothing to gain in it. Some of our people that even have nothing, nipo, for any kankan, cause anything, you are still supporting them. We even see someone that say, okay, káwọn tí wàá da gbogbo ẹrù, àwọn akẹ́tún ní àkànmá wá, wọ́n fẹ́ wá jí resources wa ni. It's happening in Kwara State. Eruku is so close to us now. It's like the border of Osun State. Just very close. Look at our people. Defenseless people. Just keep people for what? You're fighting for God? What the fuck are you talking about, bro? You're fighting for God? Ọmọ Yorùbá làwọn ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire là wà. Ẹ̀jẹ̀ ń ṣe nǹkan tán lè máa ta sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. He is not done. Ẹ̀wọ̀n àwọn ìyá àgbàlagbà. Look at how they scramble for their life. It's so sad. Oh my God. Ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí. Akí gbogbo àwa ọmọ Káàárọ̀ Oòjíire. Akí ládéládé, akí lóyè. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ bàbá mi orílẹ̀-èdè Yorùbá. In fact, níbo là ń lọ náà nsìn? Níbo là ń lọ? Bọ̀tá bá máa sọ Ìgbòho ni pọ́blẹ́mù yín. Ọlọ́run, kí ni ká ṣe? Kí ló kàn? Ẹni téèyàn ò mọ̀ rí gan, ó jọ́lọ́run lépè, ó máa dùnyàn. Á bọ̀sibọ́sí ẹni téèyàn mọ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo wà ní hospital láti bí some days back.
family mi wọ́n wà bẹ́ẹ̀ ẹlòmíì àjọlọ́run nípè nínú hospital nsìn ẹ máa gbọ́ bí ẹkún á ṣe máa lọ. èmi gan pìtì pé lọ́njọ́ mo tún dúpẹ́ tèmi o ẹnìkan wá ń wọlé ó wá ń pa ọmọ Yorùbá à ń ṣe ọmọ Yorùbá báṣubàṣu níbo la já sí iná ta ló kó bá Yorùbá náà ta láṣẹ ta láṣẹ Ọlọ́run Elédùmarè wá gbà wá Ọlọ́run Elédùmarè wá gbà wá lóòótọ́ àwa la máa gbára wá ṣùgbọ́n má jẹ́ kó pẹ́ jù kó tó yí àwọn èèyàn mi má jẹ́ kó pẹ́ jù kó tó yí àwọn èèyàn mi pípa gúgúrú yìí ti pọ̀ jù tàjẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá kò ń ṣe báyìí kọ́ ló ṣe ń rí lẹ́gbà ayé àwọn bàbá wa ọmọ Yorùbá á kórìíra ìtàjẹ̀ sílẹ̀ gan kí ló wá ṣẹlẹ̀ bó la dé bó la ti ń bọ̀ bó la ń lọ ṣùgbọ́n tí ìwọ bá ṣe máa sọ wà ní Ìgbòho ti lọ compromise àbí Ìgbòho ni pọ́blẹ́mù yín bandit tó ń pa yín òun ṣe pọ́blẹ́mù yín títí di àárọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ gbọ́rọ̀ mi ọ̀rọ̀ rúnrún tí ọmọ Yorùbá mi á máa sọ ọmọ Yorùbá tájọ wà ńlé ni o tájọ wà nílẹ̀ Yorùbá ẹ gbọ́rọ̀ rúnrún tí á máa sọ orúkọ Ìgbòho ṣáá ló ń fi sẹ́nu Ìgbòho nìṣòro yín Ìgbòho ni ẹ́nímì yín ṣùgbọ́n Fúlàní òun ṣe ẹ́nímì yín ẹ já tẹ̀síwájú ẹ já gbọ́hùn bàbá mi yẹn lẹ́ẹ̀kan sí. ìfẹ́ ló dùn àpapọ̀ ẹ káàárọ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn mi lágbára o fídíò ibi tí wọ́n ti lọ àtáàkì lánàá ní Kwara ni mo wò mo ti wò severally since yesterday and even up to today as I'm doing this audio I am still crying. Anytime I watch that video, I still cry. I cry because, mo láwọn àgbàlagbà nílé wa, mo láwọn arúgbó, mo dẹ̀ ti gbọ́dọ̀ àgbàlagbà rí. I once lived with my great grandma and my grandma. Mo dẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, my brain is flashing me back. I used to follow my grandma, to church then. Because àwọn ìyá àgbàlagbà yìí mi mọ tèkóná I don't know me they saw the life in Lagos but ní ìlú bá a ṣe dàgbà ńgbà yẹn tèmi wà lọ́dọ̀ grandma iṣẹ́ wọn ò níṣẹ́ kò síṣẹ́ wọn ti dàgbà wọn ò níṣẹ́ so just to keep them healthy just to do some exercise church náà rí just like the last resort we go to church early in the morning wọ́n máa ń pè ní prayer la máa ń pè gbà yẹn prayer àwọn àni ó yà lọ prayer so a máa lọ sí church láàárọ̀ nídàájí a tún fà mí èmi máa bá wọn gbé báàgì wọn a tún máa lọ nírọ̀lẹ́ wọ́n á rìn lọ sí church wọ́n á pray á gbàdúrà fún ọmọ kìnnì kan that's their last days on earth that's what they do. That's what they pray. That's just it. There's nothing. It's just activity, just to keep them fit. So I'm now imagining, pé irú ìyá arúgbó tó rọra lọ, eléyìí yẹn, pé kó lọ jẹ́ grandma mi. She's late now. Kó lọ jẹ́ grandma mi bẹ́ẹ̀ yẹn. Àwa ní church, pàkàn wà. Ẹni tẹ́ ṣe, tẹ́ kàn wà, ọ̀yọ̀ tẹ́ kàn wà, tẹ́ dàbọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀. I just cry anytime I watch that video. And then suffer wa, we have nothing, absolutely nothing in common with these people. Let's go our separate way. But the government is using the life of our people to play politics. Unfortunately, èyí tó jẹ́ pé you even have
nothing to gain in it. Some of our people that even have nothing, oh, nípò wọn fún ẹni kankan wọn kò anything, you are still supporting them. We even see someone that say, okay, káwọn tí wàá da gbogbo ẹrù, àwọn kan tún ní àkànmá wá, wọ́n fẹ́ wá jí resources wa ni. It's happening in Kwara State. You know, Eruku is so close to us now. It's like the border of Osun State. You know, just very close. Look at our people. Defenseless people. Just keep people for what? You're fighting for God? What the fuck are you talking about, bro? You're fighting for God? Ọmọ Yorùbá làwa, ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire làwa. Ẹ̀jẹ̀ ń ṣe nǹkan, ẹ̀jẹ̀ yẹn ń ṣe nǹkan tán lè máa ta sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. He is not done. Ẹ̀wọ̀n àwọn ìyá àgbàlagbà. Look at how they scramble for their life. It's so sad. Oh my God. Nígbà tí mo gbọ́ VN dádì mi dáadáa yìí lálẹ́, nǹkan kan tọ́ọ̀ṣì máìdì mi. Kí ni nǹkan ọ̀hún tó ń tọ́ọ̀ṣì máìdì mi o? Ìyá ti tèmi 80-something years ni ìyá mi ń sìn, ṣùgbọ́n ìyá mi kàn jẹ́ ẹnìkan tó yí pé Ọlọ́run kàn fún ní oore ọ̀fẹ́ tó ní stature tó dáa. Ṣùgbọ́n kò sí bó ṣe lè ní stature tó dáa tó tí ipò àgbà bá ti ń dé, wàá máa dògbó díẹ̀díẹ̀. Èmi ni àbíkẹ́yìn ìyá mi, ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yẹn. Ta ni ẹni tó lè ṣẹlẹ̀ sí tí ò ní mọ̀ pé wọ́n ti fi iná jó òun? Tó bá jẹ́ ìyá tiyín wà nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n gbé pẹ̀lú àwọn tán gbé yẹn, ipò wo lẹ máa wà by this time? Àwọn ìyá tó ti dàgbà bẹ́ẹ̀ yẹn. Nǹkan tí bàbá wa orílẹ̀-èdè dẹ̀ sọ yìí, orílẹ̀-èdè Yorùbá dẹ̀ sọ yìí, òun tọ́ ni. Àwọn ìyá yẹn wọ́n ti dàgbà, wọn ò lè ṣiṣẹ́ mọ́. Àwọn ọ̀kan bẹ́ẹ̀ yẹn wọ́n kàn máa fi ń ṣe exercise ni. E.g. like my mother. Ìyá mi lóòótọ́ Catholic church ni bàbá àti tèmi kí bàbá mi tó jáde láyé. Catholic church náà bí àwa sí, ẹ̀dẹ̀ mọ̀ pé Catholic kò kí ń ṣe night vigil. No. But ìyá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé àwọn máa ń jí lọ ṣọ́ọ̀ṣì ní ìdájí tiwọn. Ìdájí làwọn máa ń ṣe tiwọn lọ́wọ́ àárọ̀, very early morning, which is Catholic. Good and fine. Nígbà tí sister mi máa marry, ẹni tí sister mi fẹ́ is a pastor. Now, wọ́n á máa invite mọ́ mi sí program ṣọ́ọ̀ṣì wọn. Èmi ń fira mi ṣe example ni o. Mo fira mi ṣe example ni fún ẹ̀yin tí ẹ ṣì ń support wọn Nàìjíríà. Kẹ́ mọ̀ pé ikú tó fẹ́ pa yín ó ń bọ̀ wá kanlẹ̀kùn yín kò lè kò pẹ́. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ mú olóyè Ìgbòho bí ọ̀tá yín, ikú yẹn ń bọ̀, ikú bandit tó ń bọ̀ wá kanlẹ̀kùn yín ní kò pẹ́. Èpè kọ́ o, mi ò ṣẹ́ ìpè o, ẹ gbọ́ mi dáadáa o. Now, pẹ̀lú ọ̀rọ̀ tí mo wá ń bá lọ, mo sọ ìyá mi as ẹ̀gbọ́n mi tó fẹ́ pásọ̀ tó yí pé àwọn náà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n máa invite ìyá mi sí program. Ǹjẹ́ ó wá ṣeé sìn kí wá máa sọ fún ìyá mi wípé kó má lọ church program tí ọmọ ẹ̀ invite ẹ̀ sí, ọmọ bíbí inú ara ẹ̀? Ẹ̀gbọ́n mi tí mò ń sọ yìí, èmi ni wọ́n bí tẹ̀lé ẹ̀gbọ́n mi tí mò ń sọ yìí, obìnrin lòun. Èmi mo jẹ́ last born wọn. Ẹ jọ̀ọ́, ṣé màá wá máa sọ fún ìyá mi pé màá máa kọ́ ìyá mi mọ́mì
mo gbọ́ pé sísá mi máa ń invite yín sí church gbọ́dọ̀ lọ ṣé ó ṣeé ṣe torí pé àtìyá àtẹ̀gbọ́n èwo ni ó lè dùn mọ́ mi inú wípé kán lọ kúkú gbóná, èwo ló lè dùn mọ́ mi inú wípé kí wọ́n á máa gbọ́ pé wọ́n jí wọn gbé, ǹjẹ́ inú mi máa dùn? The answer is no. Inú mi ò lè dùn. Kí ló wá ṣẹlẹ̀? A sì wá ń sọ, ìwọ ń sọ wípé ọ̀rọ̀ election 2027 ló mọ̀ mú láyà ẹ̀ wípé bàbá ti tiẹ̀ o, ó gbọ́dọ̀ padà sórí ipò yẹn o. Ta ló mọ̀ bóyá ìwọ gan bóyá ojú 2027 yẹn máa mọ́ bá ẹ? Mo ń sọ̀rọ̀ ìwọ alátìlẹyìn ni o, èmi ò tí ì sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bàbá fúnra wọn o. Ṣé kí ni assurance wípé gbogbo èèyàn ló máa rí 2027 yẹn? Torí pé Ọlọ́run ló ní gbogbo wa. Oore ọ̀fẹ́ Ọlọ́run Elédùmarè ni ẹnìkankan wa kò lè ní. La fi lè máa sọ pé a máa jí sáyé lọ́la. Tọ́lọ́run bá ní òun ti dé, ó dé náà nìyẹn. Ǹjẹ́ àwọn tó wá ń palí ikú gbóná yìí, ìfọnáfọṣú, kọ́ máa la gbóngbó mọ́rí èèyàn, kọ́ máa dúnbú èèyàn láàyè, kọ́ máa fi AK-47 máa pa àwọn èèyàn, ṣé ìyẹn ló wá tẹ́ ìwọ lọ́rùn ni? Ẹja tẹ̀síwájú ká padà ẹjọ́ ọ̀rọ̀ bàbá mi ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí wọ́n sọ síwájú sí, kì í ṣe léyìí tí mo ti play sẹ́yìn o, but ẹja gbọ́ ọ̀rọ̀ bàbá mi yẹn lẹ́ẹ̀kan sí. Kì í ṣe léyìí tá ti play, but ọ̀rọ̀ wọn tó tún fi fún wa lẹ́sìn síwájú àti tí síwájú sí, ẹja gbọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Bí ẹ ṣe ń wọlé, ẹ bá wa share, it's very important. Nǹkan tí a lè fi máa pariwo náà nìyí. Bóyá àwọn èèyàn wa tún máa gbọ́. This is the only agbára ní mídíà. Ẹja máa fi pariwo. Ṣùgbọ́n Ìgbòho Òòṣà, ìwọ máa jẹ tọ̀mùtọ̀mù yẹn lé Germany o, bàbá mi. Mọ́jà. Ẹ ṣáà máa enjoy ara yín tìyín. Ẹ ṣáà sì máa wò. Bàbá mi orílẹ̀-èdè Yorùbá ti sọ pé síyá yín ẹlẹ́ni síyá ìgbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn bá mi share ètò. Ẹ jẹ́ kó tẹ̀ wọ́n èèyàn lára. Bí ẹ ṣe wá ń share, tẹ̀ ń like, tẹ̀ ń comment, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, lágbára àṣẹ Èdùmàrè, lágbára àṣẹ wọn tó nílẹ̀, lágbára àṣẹ wọn irúmọlẹ̀. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Ẹ ní kúkú gbígbóná. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ìfẹ́ lódùn àpapọ̀, ẹ káàsán káàárọ̀ ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ̀mí ọmọ yín náà ni o. Àkànní ká tún rọra bára wa sọ̀rọ̀ díẹ̀ sí ni o. Ẹ̀jẹ̀ kú gbogbo ẹ̀, àkójú ọjọ́, àkóbó ṣe ń lọ lọ́dọ̀ wa o. Mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lénìí nípa kíkí bàbá wa Professor Banji Akíntóyè, bàbá àgbàlagbà. Bàbá àgbàlagbà, bàbá, God bless you. Nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ sọ́ngbà yẹn ó ti ń ṣẹlẹ̀. Bàbá yẹn sá máa wòran. Èmi ti sọ ọtún tún sọ lénìí. Àní àgọ́ yín, gbogbo adìyẹ yẹn, àtàdìyẹ 2027 ni o, àtàdìyẹ Jagaba ní, àtàdìyẹ regional, àtàdìyẹ restructuring, gbogbo adìyẹ yẹn pátá àgọ́ yín ló máa dé gbogbo wọn mọ́lẹ̀, agbára Elédùà. Mo tún wá lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́. Mo tún kí bàbá mi kejì Chief Sunday Igboho síá ìgbẹ̀yìn. Chief Igboho ló já èmi sí. Ó sọ̀rọ̀ yẹn some years back. Ó láwàlá ní síá ìgbẹ̀yìn Ọlọ́run. Síá ìgbẹ̀yìn yẹn ó ṣe fẹ́ máa clear díẹ̀díẹ̀ ni. Mo rántí nígbà tá a wà ní kékeré. So TV wa nígbà yẹn there are no smart TVs, you get what I'm saying? So TV tá a máa ń lò mọ́
a máa ń gé ọparun ní tá a bá ti lọ gé ọparun a máa fi ibi irin sí lókè a máa yí so àwọn kan wà nílẹ̀ máa wò pé so ti clear a ní o ti clear ó ti lọ ó ti clear dúró báyìí ó tún ti yí kò ti clear ó yá yí sí títí so tó bá ti wá clear a máa fi síbẹ̀ yẹn gbogbo nǹkan tí Fúlàní ṣe ń sìn yìí wọ́n kàn ń ṣọ́ wa ni pé tó ti clear kò ti clear nígbà míì tábà tó pé àwọn tó ti dé o wọ́n tó ti pààyàn ìgbà yóò rán clear díẹ̀díẹ̀ ni but tó bá tún yá wọ́n tún ra yí díẹ̀ wọ́n tún lọ wọ́n tún ṣe blabla wọ́n tún náà kò clear kò sí nǹkan kan mọ́ but àsìkò ń bọ̀ our station our station á dúró our stable so àtàkì àwọn máa lọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ìgbà máa ní ó ti clear so tó bá ti wá clear yẹn báyà máa dìde ńgbà yẹn àwa la ní sí àìgbẹ̀yìn no matter what àwa náà la ní sí àìgbẹ̀yìn mú kí yín o ti Sunday Igboho ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ìran mi ẹ̀yin pàdí mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ọmọ kékeré báyìí làwà ẹ jọ̀ọ́ mo máa tún fẹ́ gbé wa débì kan ni mo kàn fẹ́ kákan ra ṣe discussion kékeré kan ni ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ara gba time wa díẹ̀ now where's my background knowledge about this I'm a dramatist sometimes we look at events and create something out of it adema dramatize it it's part of my side things that I do here in the States so mo kàn wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní mo bá tún ro nǹkan kan mo kàn ro scenario kan mo dẹ̀ fẹ́ play some devil's advocate lórí nǹkan tó ń ṣẹlẹ̀ now ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin èèyàn mi mo kàn tún fẹ́ fi yé wa ní o pé wọ́n tún ti pín wa o wọ́n tún ti pín wa kí n bọ̀bọ̀ ẹ̀ tún wí bọ̀bọ̀ ẹ̀ tún ti dé kí ló mí ìgbà wọ́n tún ti pín wa jókòó jẹ́ kí n ra gé yín débẹ̀ now sometimes I think in by 1834 1835 or thereabout àwọn òyìnbó ni gbogbo wọn kóra wọn jọ pátápátá wọ́n wá lọ ṣe kinní kan ní Germany nílùú kan tó ń pè ní Berlin wọ́n ń pè ní Berlin Conference Berlin Conference Berlin Conference náà ń pè kinní yẹn so ibi Berlin Conference yẹn gbogbo wọn ti kóra wọn jọ I think the conference was attended by 15 countries àmọ́ pé countries ò ti pọ̀ báyìí nígbà yẹn America wà ń bẹ́ẹ̀ Netherlands wà ń bẹ́ẹ̀ France wà ń bẹ́ẹ̀ UK wà Britain wà ń bẹ́ẹ̀ báyẹn Belgium gbogbo wọn náà wà ń bẹ́ẹ̀ so Russia gan wà ń bẹ́ẹ̀ there was nothing China then anyway so wọ́n ṣàkóra wọn jọ wọ́n á ṣe meeting gbàtàn ṣe meeting àwọn á pín Africa wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ ẹ mọ̀ pé Africa dọ̀dọ̀yọ̀ ni wá wọ́n fi wá ṣe ìkógun pé wá bí ìwọ ni kó máa kó àwọn ilé àwọn ẹrú tiẹ̀ rẹ̀ so bọ́mí ní sọ̀rọ̀ lórí gbogbo àwọn yòókù ẹ jẹ́ sọ̀rọ̀ lórí France and Britain so ní sàjọ̀dọ̀ tiwa France and Britain náà pín àwa mọ́ ọwọ́ so nígbà tí Britain wọ́n mú sàjọ̀dọ̀ tiwa ń kólẹ̀ Yorùbá so France wa ni àwọn ti mú jù náà kíní kan so gbogbo ẹ̀ làwọn sábẹ́ nǹkankan yẹn wọ́n gé máwọn France yẹn máa máwọn eléyìí lọ káwa mú gbogbo eléyìí so wọ́n kó gbogbo abáyé wọ́n pín wa so gbà tán pé gbogbo wa tán gbogbo problem ta ní sìn àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ because part of the discussion tá a ṣe ń gbà ni pé báwọn ṣe máa kó raw materials ní ọ̀dọ̀ tiwa àwọn á lọ ṣe ọ̀dọ̀ tí wọ́n wà industrial àwọn á lọ ṣe to final finished product ọ̀dọ̀ tí wọ́n wá kó wa fún wa padà pa máa rà wọ́n fi wá ṣe transactions as far as that time so bọ́dẹ̀ ṣe pin nìyẹn so ngbà tán parí conference yẹn the conference lasted for just 2 days no only 2 days the conference lasted for a year so a year after náà parí gbogbo conference yẹn ngbà tán parí conference yẹn America bó ṣe wá ló ṣe lọ America ò rí nǹkan kan mú wọ́n padà ní àwọn they didn't take any slave àwọn ò mú kogun kankan Russia náà ò mú nǹkan kan àwọn tó kàn mú kinní ni àwọn France Belgium England like that ó dẹ̀ ti lọ láti gbà dẹ̀ sọ́wọ́ adẹ́rú so ngbà tó yá as time goes on tójú ti bẹ̀rẹ̀ sí ní máa là díẹ̀díẹ̀ táwọn èèyàn wa náà ti ń kàwé díẹ̀díẹ̀ tán ti ń gbọ́n díẹ̀díẹ̀ wọ́n bá ń jà fún òmìnira so ìgbà tó ń ṣà ń jà fún òmìnira tí àwọn òyìnbó britiko táwọn á rí i pé káwọn fún wọn lómìnira tó dàbí pé Yorùbá náà dẹ̀ ni o àwa tí wàá fẹ́ gbọ́n jà àwọn yòókù lọ so nǹkan tán wá ṣe is very simple
àwọn àwò láàrin àwa tán kó tó rántí study wọn ti mọ orí èèyàn tá a jẹ́ pé èèyàn bá àwọn àwò pé àwọn wo ló jẹ́ dídìrín ju o táwọn lè máa rí control láti tún máa control one directly àwọn á pe àwọn Fúlàní ọ̀ṣọ́pàdé ni wọ́n they are not really indigenous people in that space àwọn á pè wọ́n aláyé stage kan náà lájọ wà àwa náà já wa ni ẹ̀yin náà já wa ni ìṣòro ẹja jọ gbàgbára sọ̀gbẹ́dà bá ti sọ fún yín ẹ̀yin lẹ́ máa ní pọ́ọ̀tì agbára gangan níta bá ti fẹ́ la máa bá yín fẹ́ a máa ṣe bẹ́ẹ̀ so that was the plan wọ́n dẹ̀ ń jáyé wọn lọ wọ́n ń ṣe lọ látìgbà yẹn láti wọ wàhálà àtìgbà yẹn so àwọn òyìnbó ìdẹ̀rẹ̀ wọ́n really study wa dáadáa Yorùbá wọ́n mọ ìwà wa wọ́n mọ̀ wípé a máa ń respect àgbàlagbà wọ́n mọ̀ pé a máa ń gbọ́ràn sí olórí wa lẹ́nu wọ́n mọ̀ wípé a tún wá fẹ́ràn owó wọ́n mọ̀ wípé I like selfishness I dey like owó kẹ́mi sá ti jẹ I like kẹ́mi máa jẹgàba lórí èèyàn not to put it things like those are the things that they find out about us so wọ́n mọ àwọn ọmọ Igbo tí wọ́n mọ̀ wọ́n sí àwọn pé they are mostly rebels they don't give honour to leaders wọ́n were organized like us àwọn Fúlàní pa àwọn yẹn tí wọ́n they are destructive elements àwọn yẹn you can't even change them they are not productive àwọn yẹn ò kọ́ kílẹ̀ ṣúlàlà so wọ́n mọ gbogbo wọn ti sample gbogbo wa so that was then now 100 years náà fún wa 100 years ẹ̀ ti pé láti 2014 so gba 100 years yẹn pé normally náà yẹ ká tiẹ̀ lọ separate ways wa ni ṣùgbọ́n nítorí pé àwọn tí ó jẹ́ bí àwọn èèyàn wa ìwà Yorùbá ìwà tán ti rí nípa wa náà ni ìwà nìkan jọpọ́n ìwà ẹ̀mí nìkan ìwà tèmi bá sá ti jẹ àwọn míì bá máa ro oúnjẹ jẹ àwọn politician wa led by Tinubu so wọ́n try wọ́n keep gbogbo kinní yẹn papọ̀ pé àní pínsẹ̀ àní pín so látìgbà yẹn àwa ní ìfọ̀kànbalẹ̀ mọ́ now gbogbo ẹ̀ ṣáà ń lọ along the line Fúlàní tí wọ́n change sáwọn Britain Fúlàní wọ́n wò yí pé ìlú ìgan àwọn làwọn ń control ẹ̀ pé àwọn tiẹ̀ lè gbàlú ìgan so wọ́n wá ṣe plan páwọn máa sọ ìlú yẹn di Islamic Republic wọ́n máa Fulanization wọ́n máa Islamize ẹ̀ wọ́n máa jẹ́ ìlú àwọn Islamic wọ́n ti fẹ́ sọ́ọ̀dì wọ́n ti sílẹ̀ wọ́n ti ṣe gbẹ Britain dẹ̀ mọ̀ so Britain wá pé àwọn Fúlàní ìpẹ́ wà báyìí kọ́ la ṣe sọ ìlú wa lélẹ̀ àwa la ní gbogbo kínní kìnìkan aṣá àtijọ́ yanjú ẹ̀ lábẹ́nú lọ yanjú ẹ̀ so gbogbo eléyìí tá à ń sọ yìí ìjọba Nàìjíríà ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ ń lọ Tinubu lọ gbé Buhari wá wọ́n ṣàjọ ń pàṣẹ to cut the long story short Tinubu bá wọlé nígbà tí Tinubu tó fẹ́ contest àwa kan mọ̀ pé bá wéré ń bọ̀ gbogbo yóò ń ṣara wa àwa mọ̀ dáadáa lọ́rùn gbogbo yóò ń ṣara wa ànígbà tó win election ní 99 lẹ́kọ̀ọ́ tẹ́yìn máa sọ ó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bàbá yín Tinubu ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó win election woman tó jẹ́ deputy ẹ̀ngbà tó jẹ́ vice madam ìmọ̀ bá ṣé kò fowó rọra lórúkọ ìyá yẹn dàgbà gan báyìí ní deputy ìyá yẹn sọ clearly eléyìí ò ń ṣe ọ̀rọ̀ pé mo gbọ́n bì kan ìyá yẹn sọ on live video pé àwọn kàn jókòó ibi táwọn ti ń yọ pé àwọn lọ bá Tinubu pé Ọlọ́run ṣe wọn àwọn ti win election pé bó ṣe ṣẹlẹ̀ báyìí ni pé báwọn ṣe wá máa plan táwọn máa jẹ́ kí gbogbo nǹkan wà pa báwọn ṣe máa mú ìkókó ṣe kíní báwọn ṣe máa wọ́n ní Tinubu kọ́kọ́ wà ní pé what is this kí lélẹ̀ àwọn discussion pẹ̀lú Tinubu àbí kan jọ jókòó papọ̀ àbí kan jọ ya fọ́tò nígbà tí Biden wà ń bẹ̀ sáà pé Biden àti Tinubu òun náà ń ṣe àwọn Democrat wọ́n máa ń finance àwọn Democrat náà torí ẹ̀ àwọn ọmọ APC tó wà lamẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn like Democrat gan like because Obama influence and what have you so nígbà tí Biden wà ń bẹ̀ tí Tinubu ṣáà wá sí Amẹ́ríkà tó fẹ́ ó ṣàfẹ́ mọ̀ ó ń wá publicity yẹn láti ẹ̀ tí wọ́n lọ gẹ́ẹ̀tì àwọn tá a máa ń pè ní kí la máa ń pè àwọn people yìí o wọ́n lọ gẹ́ẹ̀tì wọn pé kó tiẹ̀ fi close mọ́ Biden kó tiẹ̀ fi ya picture láéláé wọn lè ṣe because Tinubu they know him so it's like a mess so ẹ máa rí pé gbà tó ń bọ̀ gan tí Trump threatening tó ń bọ̀ gan tó wá gan Trump ò lè yọjú sí i it's not Tinubu ọ̀dọ̀ yín ló ti níyì wọn rétí ẹ lẹ́niwẹ̀ ẹ̀yin lẹ́yìn ń pọ́nlé so ẹja fìyẹn lẹ̀ so Tinubu rí pé gbogbo Britain dẹ̀rẹ̀ Britain náà ràn á wá wò pé kíni
bó ṣe rí i pé ọmọ òun náà dẹ̀ fẹ́ solidify post yẹ. It is not about Yorùbá o, Tinubu's case is not, no, it's about him. So ó fẹ́ solidify base yẹ, ó wá lọ bá France pé àyìn France ẹ máa bọ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ Nàìjíríà ẹ̀mí á kó ṣe bí Nàìjíríà Britain àwọn France sọ pé Britain ló ní Nàìjíríà ó ní ẹgbàgbé èmi mo wà ní ìcháàjì wa èmi á gbé fún yín ẹ̀yẹn ṣáà fún mi ní ọ̀nà tí mo fẹ́. So ó lọ sí Paris, Macron ó kó àwọn sójà jáde fún wọn bẹ́rí fún inú ẹ̀ dùn pé àwọn náà ti di president, inú ẹ̀ dùn, it feels so good. Ẹ má wọrí gbogbo wọn tẹ́ bá fẹ́ Nàìjíríà máa fún yín. Nígbà tí France dẹ̀rẹ̀ àwọn tí ń lù sí gbogbo bẹ́ẹ̀sì wọn, àwọn Niger, àwọn Mali, gbogbo wọn àti jọ kúrò lọ́wọ́ France, àwọn tí ń gbòmìnira wọn pé àwọn ò fẹ́ gbé France kówèrè ẹ̀ down. France gan ní láti tún wa lọ bá Tinubu lọ bá wa kógun jà àwọn people ó dẹ̀ fẹ́ ṣe kó tó di pé kìíní yìí ò work at the end of the day. So he's ready to give anything tó bá ti àwọn àgbáyé ṣe lè support mi ẹ máa bọ ẹni tí tẹ bá fẹ́ a fẹ́ pààyàn 20 lọ́dọ̀ yín ni a fẹ́ pààyàn 2 ẹ wá pa ogún wọn jáde ẹni tí tẹ bá fẹ́ ẹ ṣáà recognize mi. So àwọn Britain ti rí ibi tí géèmù yẹn ń lọ ṣó ti yé yín. So abá tó wá bá wọn Haúsá Fúlàní lẹ́ẹ̀kan sí pé bọ́bọ́ Tinubu yìí tẹ bá wò pé kò ní win second term ó máa win ní bọ́bọ́ yìí ó fẹ́ le jù yín lọ àwa gan ti ń lose out báyìí kí la fẹ́ ṣe kinní kan. Àwọn arípa àwọn Fúlàní náà àwọn yẹn náà gan ò sọ̀rọ̀ ṣètì torí àwọn yẹn náà ti lọ ta Nàìjíríà yẹn torí àwọn tó ń claim ownership of Nàìjíríà yẹn ti pọ̀ lórí yẹn ti pín yẹlẹyẹlẹ. Àwọn yẹn náà sọ̀tàn àwọn yẹn náà ti lọ ta Nàìjíríà fún Islamic Republic àwọn Iran kankan wọn ti tà wọn fún wọn pé má wọlé a máa sọ gbogbo wọn di Islamic State wọn ti lọ tà wọn fún wọn. Bí Britain ṣe rí i pé at the end of the day àwọn máa lose out o bàbá dẹ̀ ti kọ lẹ́tà sí wọn pé ibi tí kìíní ń lọ báyìí wọn dẹ̀ fẹ́ ránṣà wa directly. Àwọn àwò pé kí làwọn fẹ́ ṣe báyìí Fúlàní tán gbójúlé wọ́n máa Fúlàní torí Fúlàní ló dà pé ṣàbà mú la wá la níṣó ṣàbà mú lọ́wọ́ wọ́n ti rí pé Fúlàní gan ti fẹ́ gbé kéèkì yẹn fáwọn Islamic Republic. Àwọn àwò pé so bẹ́ẹ̀ ni kò sí problem. Ṣé a rí Trump tó ń bọ̀ apart from pé wọ́n ń pa Christian o ṣó yẹ yín but you know nǹkan kan ló ṣàmà mú wọn wá ṣó ti yé yín. So and that's a good avenue. Thank God for that. That's a good avenue. Torí mo fẹ́ kó yé yín lénìí ẹ bá rí i pé Britain wọn sọ̀rọ̀ ra silent tó dẹ̀ jẹ́ pé àwọn náà ní business center wọn Nàìjíríà pọ̀lú gbogbo kí ni ẹ̀rí pé wọ́n ra silent wọn sọ̀rọ̀ so bòmí fẹ́ kó yé yín lénìí wípé kò sí nǹkan tí Amẹ́ríkà fẹ́ ṣe tí Britain ò sí lẹ́yìn o ìwọ tó bá ti study Britain dáadáa bá báláwèrè ní country yẹn ọgbọ́n àyínkínyìnkìn ó wà lọ́wọ́ wọn gan. So gbogbo bí Britain ṣe ń ṣe kínní àwọn náà wà lábẹ́ tán ti Amẹ́ríkà lọ́tù ṣó ti yẹ yín. So support America má gbọ́ rẹ̀. Now this is the thing torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú pé wọ́n ti pín wọn á tún ti tún wa pín o. So ń gbà yẹn ní 18 something yẹn tán pín wa yẹn tán pín gbogbo wa mọ́wọ́ àwọn àgbàlagbà wọn sọ̀rọ̀ ń gbà yẹn ó pé akínlódé táwọn people yóò sọ̀rọ̀ I can support it just sit down somewhere and share you and you accept it. Ó tún ti ṣẹlẹ̀ again o. America ń bọ̀ Port Harcourt náà fẹ́ fi ṣe bẹ́ẹ̀sì wọn ṣó ti yẹ yín. So again Britain tún ti wá o subtly pẹ̀lú ọgbọ́n burúkú wọn tún ti tún wa pín o. Àti tún wa pín in the sense that Britain ti wò pé ṣe ara wọn náà ti yẹn they had never even ìgbà tí o ti sí crisis in north àwọn èèyàn ò ní brain they are never productive wọn wà productive rárá. Britain ò dẹ̀ lè win wọn you know why these are Islamists kò sí nǹkan tó fẹ́ ṣe they are still living in the 16th century. So gbogbo àwọn tó jẹ́ elite wọn gan àwọn Dangote nǹkan kan tẹ́ ń wò pé àwọn ló ti ṣe kinní kan tẹ́ bá rí àwọn Dangote nǹkan kan tán bá ń ṣe fẹ̀lẹ̀fẹ̀ tán náà ń lọ pàtí tán ń wọ súùtì ọ̀dọ̀ tiwa náà ti kọ́ o ọ̀dọ̀ tiwa náà ti kò ń that's not even their this thing and gbogbo àwọn Dangote yẹn gan they are bringing another form of terrorism into our land. That's economic terrorism. Làwọn yẹn ń bring it. That's a story for another day. That's so Fúlàní tó máa ń gbà wọn tó wá ní Fúlàní àwọn Fúlàní tó wá ń gbòòrò ó yàtọ̀ sí ti ìkan náà ní gbogbo wọn ìkan náà they are the same thing. Forget bó ṣe lọ they are all the same thing. They are all the same thing. Tí o bá support bó ṣe ń pààyàn terrorism ní lójúkorojú ó ń support ẹ̀ nínú. So they are the same thing and they don't condemn whatever their people are doing. So they are the same thing. If you're a terrorist sympathizer, you are also a terrorist. So they are all the same thing. So
wọ́n ti wò pé these people are not productive wọ́n ti wò pé wọ́n ti fi wọ́n lẹ̀ because you can't convert them you can't change them. wọ́n tún wá wo àwọn ọmọ Ìgbò pé ọmọ Ìgbò àwọn eléyìí àwọn yẹn jáwèrè gan lẹ́bù làwọn yẹn láti lẹ̀ o ò lè rí wọn mú àwọn yẹn ò ní listen to authority so Britain rí i pé àwọn àwọn ò ní ká àwọn dẹ̀ mọ̀ ti study wọn so wọ́n ti fún àwọn yẹn so not yẹn sìn wọ́n ti wò pé wo Arab Iran gbogbo yẹn máa mú yẹn lọ those are your ìkógun ti yín nìyẹn bẹ́ẹ̀ ṣe tún wá pé mo tún sọ àwọn àwo South East pé àwọn ọmọ Ìgbò generally wò pé àwọn rẹ́bù làwọn yẹn wọn ní gbọ́ kínní agídí wọn ti pọ̀ jù àwọn agbá àwọn yẹn kò wọ Amẹ́ríkà lẹ́yìn bá sá ti ṣèké wọn náà ní ọ̀dẹ̀ ẹ máa kọ́ àwọn yẹn lọ ẹ̀yẹn má wọrí ṣẹ́rí South West ẹ̀yẹn fáwọn ẹ̀ má wọrí àmọ́ bá ṣe máa dì pẹ̀lú wọn torí ẹ̀ mo ṣe ń pè yín mo ṣe ń pè yín sí pé wọ́n tún tún wá pín o Ọlọ́run tún tún wá pín o ṣé mo ní pé bàbá Awólọ́wọ̀ sọ̀rọ̀ kankan tó kú wọ́n ní tó bá tó ìgbà kan wọ́n ní àwọn ọ̀dọ́ yóò dìde wọ́n á dẹ̀ jà fúnra wọn a ti sọ tẹ́lẹ̀ ẹ jájà fún Yorùbá nation bọ̀ gbogbo ọ̀dọ́ a pín àwọn kan ní after second mo tẹ̀ tún wo program kan tí Oríyọmí ṣe wọ́n ní restructuring kìíní kan bọ̀ after second term ní kìíní kan nǹkan tá ń ṣe lórí rédíò nìyẹn Oníbàdàn tí wọ́n pín fún gbogbo àwọn ẹ̀rọ máa gbọ́ after second time tí wọ́n ń tẹ̀yìn wọ second time so gbogbo àwọn ọ̀dọ́ gbogbo wọn pín oníkálukú there is no uniting point after 27 after kìnìkan now this is it. Britain wọ́n mọ̀ pé Yorùbá àwa la easy láti mú jù in the sense that we are an easily influenced race. We love foreign food, we love foreign language, we love foreign culture, we love foreign religion, we love foreign activities, we even love foreign land, we love foreign that's us. Àtètè máa ń wà move àtètè máa ń wà so àwọn Britain wọ́n ti wò pé ẹ má wọrí ọgbọ́n náà fi máa mú Yorùbá it is very simple ọgbọ́n bíi méjì mẹ́ta ni number one wọ́n ti mọ̀ wípé àwa respectful àwa máa ń wọ́nú àwọn àgbàlagbà a máa ń gbọ́rọ̀ sáwọn àgbàlagbà wa lẹ́nu àwọn àgbàlagbà so wọ́n ti mọ̀ so wọ́n á wá tún àwọn àgbàlagbà wa wọ́n mọ̀ pé a máa ń gbọ́rọ̀ sọ́ba pé má padà wá sí ọba lójú wọ́n ti mọ̀ pé a máa ń respect àwọn ọba wọ́n á wá tún àwọn ọba wa wọ́n mọ̀ wípé a like owó àdẹ̀wà selfish even to ourselves so wọ́n á máa wọn kọ̀ọ̀kan nínú wa wọ́n á sọ wọ́n di billionaire wọ́n á fún wọn ní unrestricted access ṣé o ti yẹ yín sí lóyìnbó wọ́n á fún wọn àwọn politician wọ́n á sọ wọ́n déyàn ńlá so wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe kan bẹ́ẹ̀ yẹn nílùú kan wọ́n máa kó gbogbo àwọn yòókù pé ẹ wá ebi báyìí là ń lọ o àbí ó dìgbà tán fẹ́ yọ àǹbọ̀dé ńgbà yẹn tí kan nínú àwọn APC lẹ́kọ̀ọ́ tó kó gbogbo àwọn ètò ní àwọn olórí wa ti sọ fún wa pé Sanwó-Olú ní òsì kan fẹ́ ṣe kíníkan so they know we are that kind of people that can easily be controlled so Britain mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mú wọ́n ti mọ̀ wá wọ́n mọ̀ pa like language àwọn nígbà bá yá ṣe kàmárí Britain kàmá ṣe new visa policy ni wọ́n á ní Yorùbá pé free ni tó bá fẹ́ wá sí UK bọ̀ ẹni tó bá jú wá láti south láti north àbí láti east pé àwọn yẹn iye owó kan náà máa san iye kíní kan inú àwọn Yorùbá tó dùn pé ẹ tá ń sọ nìyẹn so he knows wọ́n ti mọ̀ pé ṣe máa mú wa àwọn àti sọ fún ẹ wò tí gbogbo bá ti dà àwa máa máwọn yẹn ìdí ẹ̀ lèmi ṣe wá ń ba yín lẹ́nu tí mo wá ń ba yín yẹn ni pé ẹ wà àtà láti o tẹ́ ẹ bá sọ pé àníjà àfẹ́jà fún Yorùbá nation Yorùbá ẹ má wọrí ẹ̀yẹ má wọrí ṣe rí ìjà máa jà rẹ̀ ẹ má wọrí now I am telling you this ahead of time so that within ourselves so ti yẹ yín a sì máa jà because ṣé àwọn Tinubu àti gbogbo politician yín wọ́n mọ̀ pé lu ò dáa o wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mo ti sọ kíníkà ẹ bá rí yàn tó ń sọ wọ́n Nàìjíríà wọ́n náà olè kírímìnà ni o n tó máa jẹ ló ń wá káàkiri wọ́n mọ̀ o sórí wọ tó mọ̀ pé dídìrín ni wọ ọ̀rọ̀ yé wọ Ọlọ́run àní sórí èmi náà I was someone like you Ọlọ́run ló gbé mi ká Ọlọ́run kan rẹ̀ fún mi Ọlọ́run á mú mi ra wọn nìkan ní gbogbo ayé Ọlọ́run á mú mi wá sí Amẹ́ríkà Ọlọ́run mú mi ó fẹ́ kí n wá láwọn kankan ni tẹ́mi ò lè máa já sáwọn kankan so mọ̀ pé wọ́n tiẹ̀ ìrìn àjò ẹni ilé ayé kò ju ẹdún àbọ̀ sóṣogbo lọ ìfà Ìbàdàn tó súnmọ́ yín yẹn ó dé tó bá káyé ìgbà tó dé Ìbàdàn kò ju bí ẹ̀mẹ́rin lọ gbàdé lọ ṣe òkú Yasukura àfìgbà tó ń lọ sábẹ́kúta tó gba kíní kọjá àti ìgbà tí kíní kan ṣe kò ju bí ẹ̀mẹ́rin lọ Èkó yẹn tiẹ̀ máa ń gbọ́ ni ó tiẹ̀ dé bẹ́ẹ̀rì ó kàn wọ́n náà kan máa ń gbọ́ pé Èkó alómisàlẹ̀ gbẹ́ Èkó ó dé bẹ́ẹ̀rì you have no business there ó kàn máa ń gbọ́ pé kò ní ṣùgbọ́n bó ṣe wà lẹ́dọ̀ àbọ̀ yẹn ó rẹ́dì láti fi ayé ẹlẹ́ fún Tinubu Tinubu àwọn ọmọ Yorùbá ni Tinubu àbàbà ló máa ṣe Tinubu ni àbàbà wa ni kíníkan olóògbé ẹ ò dẹ̀ mọ̀ pé Tinubu tán mọ́ ẹ Tinubu mọ iye ọmọ tó bí ìwọ ni wọ́n dìdìrín tí wọ́n mọ̀ tán fi ayé wa wọ́n fi ń gbá géèmù ni ìwọ́n ń jà fún wọn Nàìjíríà wọn Nàìjíríà ta ló ń kípẹ̀ fún politician àwọn politician gan mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà ọlọ́ jẹjẹjẹjẹjẹjẹ sí nǹkan kan sórí gbà COVID gbogbo airport was shut down kò sí plane tó ń fly ọmọ Tinubu àti ọmọ Tinubu ọmọ Tinubu yẹn ọmọ yẹn sóyè Ṣèyí Tinubu ìyàwó ẹgbà yẹn ló lóyún ó wá fẹ́ bímọ nítorí wípé àwọn politician yìí mọ̀ wípé Nàìjíríà ṣe coastland ìwọ òpònú ni wọ́n ń jà fún wọ́n mọ̀ pé wọ́n gbọ́n tiẹ̀ ìwọ òdòdó gan ni wọ́n ń jà fún nítorí pé wọ́n mọ̀ pé Nàìjíríà ṣe coastland kò tẹ́ ṣe bí tó yẹ kí wọ́n máa bíyàn sí tí n bá sọ fún yín pé mi mọ till now mi mọ how many millions of pounds tí Tinubu lò wọ́n gbé chartered flight láti Nàìjíríà wọ́n ti airport ní UK o wọ́n ti airport to international flight but wọ́n gbé private plane láti Nàìjíríà ó dẹ̀ gbé ìyàwó ọmọ Tinubu ó gbé wọ UK wọ́n open border fún Tinubu ó ti ṣe president nígbà yẹn o Buhari ló wà lórí president yìí àjẹkọ̀rọ̀ ìmọ̀ yìí ọlọ́ wọ́n ṣí border fún for an individual wọ́n ṣí border fún pé kó tiẹ̀ má ọmọ yẹn kò gbọdọ̀ èèwọ̀ ni kò gbọdọ̀ bí sí Nàìjíríà wọ́n ṣí border fún kó lọ bí ọmọ síbẹ̀ yẹn because ṣẹ́ni bí tẹ́ bá bí ọmọ sí náà ó ní irú sí American ṣe tó bá bí ọmọ sí America so yẹ yín citizen tó bá bí ọmọ sí America ó lè contest fún American presidency so yẹ bọ́ tó bá tiẹ̀ wá jẹ́ American tó bá jẹ́ pé òbí ọmọ sí America tó jẹ́ pé Nàìjíríà ló bí sí so wọ́n yẹ pé ọmọ yẹn náà citizen ni bọ́ wàá sì ṣe paperwork so ti yẹ wàá sì ṣe paper wàá sì fry fún tó bá wá ṣe yẹn tán tó bá gbọ́mọ wọlé tọmọ yẹn náà ti wá nípa ọmọ tí American bí American ni tọmọ yẹn náà ti ní pálí American kò lè contest fún American presidency you know why he was not born on American soil so kò lè mọ different so àwọn yẹn mọ̀ so
àwọn politician yẹn àwọn mọ̀ pé ó kàn fi ayé gba politics ni wọ́n mọ̀ pé nothing Nigeria is a dead zone ìwọ tí wọ́n ni wọ́n ń jà fún. So all these politicians they have no regards for us, they have no plan for us, and I have told you, and these are the kind of people so yẹn don represent yín. So the UK they know, the British they know. So ti yẹn àwọn set another set of people làwọn àgbàlagbà tẹ máa ń sọ àwọn àgbàlagbà wa kò ti sọ fún yín severally kò ságbàlagbà nílẹ̀ Yorùbá máa gọ rẹ̀ so láwọn tọpẹ́ra àwọn ní ẹ̀dá yẹn àwọn Yorùbá council kìnnìkan àwọn Yorùbá fẹ́nìkẹ́ irú àwọn bàbá yẹn pọ̀ padà tó o bá gbé microphone ní wọn lẹ́nu kó kàn interview wọn pé bí Yorùbá ṣe ń jẹyà nínú Nàìjíríà kí ni nǹkan tá lè ṣe àwọn wò pé kí ni ọmọ tó bá bẹ̀rẹ̀ sórí báyìí wọ́n máa gbọ́ in 1943 nígbà tí bàbá Láyẹ̀ndé tó wà ní rédíò Nàìjíríà èmi ni mo lọ bá wọn I am the first secretary of the progressive Yorùbá kìnnìkan so bàbá Láyẹ̀ndé wá ní kí n lọ sí London Pawó lọ́wọ́ wa sọ pé no kí n má ti lọ báyìí àwa ṣe meeting in fact nígbà yẹn àwa lọ sí àṣejì wọ́n wá nítorí sáà wọn pé ìfà nígbà tí Dr. Kulubi tó lọ bá Sani Abacha gbà yẹn èmi gangan ni mo tẹ̀lé wọn lọ èmi mo sọ wọ́n á sọ gbogbo at the end of the day wọ́n á sọ story ò ní rí nǹkan kan mú they don't have any plan for our future they always èmi ò tí ì rẹ tó fẹ́ sáré relay láyé tó yẹ kó máa sáré lọ tó ń sáré lọ síwájú tó wà kọjú sẹ́yìn they always refer to the past they have absolutely nothing so ti yẹ yín to help us those are the elders tẹ̀yìn retí o tó bá tẹ̀ ṣe kórìíwa ò pé àwọn bàbá tó jẹ́ pé Nàìjíríà ló tọ́ wọn Nàìjíríà ló bí wọn Nàìjíríà ló dàgbà sí ìwà ìwọ tó bá ti gbé pẹ̀lú èmi sọ fún yín sẹ́ àní Ọlọ́run ibi tọ́lọ́run ti mú mi rìn káàkiri àgbáyé Ọlọ́run tún mú mi dé ọ̀dọ̀ sẹ́ẹ̀tì àwọn bàbá èmi lífù pẹ̀lú wọn sí yẹn you can never change them èmi Ọ̀yọ́ ni mo ti lọ sí secondary school local secondary school so yẹ yín primary school local primary school so yẹ yín university mi náà Ògbómọ̀ṣọ́ you know like local èmi local gan so láwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn UK náà ti school ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó rí so yẹn òyìnbó ló kọ́ wọn UK lè tó bá lọ sí school wọn báyọ̀ lọ sí bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University of Ife yẹn àbó lọ sí UI from there wọn á lọ sí London so they believe they know everything alẹ́ mi ìgbà tẹ́mi wà lọ́dọ̀ kan nínú wọn tó jẹ́ director of education ní Nàìjíríà yìí ní Ministry of Education ṣe popular name tí n bá sọ around 2003 or 2004 ìkan lára àwọn bọ́sì wa ní area bó ṣe ríṣẹ́ pẹ̀lú global company yẹn Glo ó ríṣẹ́ pẹ̀lú Glo owó yẹn dẹ̀ pọ̀ owó tí Glo fẹ́ máa sọ fún tí Macadamic fẹ́ máa sọ fún gba was around 200 something thousand bá sọ fún bàbá pé lágbájá máa ti ríṣẹ́ pé 2 something ni ó fẹ́ máa gbà bàbá ní irọ́ ni pé kò possible n bá pe another guy mo ní wá ṣé o rí employment letter kìíní wọ́n máa ti ríṣẹ́ pé kìíní kìíní kan bàbá ní ò possible pé kìíní kìíní bàbá máa bàbá bá ní what are we saying pé 200 something thousand pé òun tó ń retire gan at level bí level 16 àbí level 17 ní my highest level ní ministry as a director of education bẹ́ẹ̀ ló lóun gbà tó fi ṣe kìíní lẹ́nìkan máa sọ 200 I don't know what I'm talking about you can't argue because ibi tí you see you can't lè wí àwọn bàbá ẹ̀ nípa wọ́n á sọ fún ẹ pé Britain àwọn ti school wọ́n á sọ fún ẹ pé kí ló mọ̀ they know more about history lè sọ fún ẹ pé ordinary software ní information technology IT whatever software lásán tó bá develop software lásán you can sell it as much as even $2 billion gbogbo olè yá wọn yẹn gbogbo brain wọn bó ṣe lè wá góòlù kankan gbogbo táwọn mọ̀ nìyẹn so they don't know that the world has evolved beyond where they left it so àwọn bàbá ẹ̀ tó bá jẹ́ pé àwọn bó ṣe retí àwọn bàbá wa àwọn àgbàlagbà kan sọ̀rọ̀ èèyàn má wọrí èèyàn bá àlọ́ ti ń clear pọ̀ díẹ̀ wọ́n tún èèyàn má wọrí tó bá ti yá tó clear dáadáa tó wà stable tó ti yẹ yín gbogbo àmà fọ́n síta èèyàn má wọrí tẹ́ bá dẹ̀ ń wò dáwọ́ sí tẹ́ máa wọ̀ sọ́ọ́tì ọmọlúkà tó ṣe fídíò tó ń pè àwọn ọmọ bàbá owó lọ́wọ́ èèyàn ọmọ Abíọ́lá ẹ dìde ẹ ṣe kinní kan ẹni láti sọ̀rọ̀ nǹkan tí bàbá ń ṣe kọ́ mo rẹ́ni pé bàbá ìwọ̀n bó ṣe ń lọ ṣé àwọn àgbàlagbà yìí ejò bí ọmọ ó bí oró ni tí gbogbo wọn kò sẹ́ni tó lè support balkanization of Nigeria kò possible you know why ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn gan ṣóyẹ yín they are not as great as their father number one number two they cannot live outside the shore of Nigeria ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá wọn tó lówó Nigeria kan tó gbé jáde tán lọ fi train labroad a máa padà wálé ni you know why because bọ́lá ṣe dún kálukú ó yàtọ̀ Nigeria wá jẹ́ ìlú tó jẹ́ pé it's a land of oppression so ti yẹ ibi tó pressure láti máa ń thrive ni so irú ọmọ Awólọ́wọ̀ sí yìí it doesn't even have to do anything ó kàn lè lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì àìmí lọ́mọ bàbá olú ọmọ bàbá ni ó yẹ fún máa fún ní nǹkan tó bá fẹ́ tí ọmọ kìnnìkan bá ń drive lọ ọmọ major general kìnnìkan àbọ̀mọ oní former president kìnnìkan tó bá ń drive lọ tí bàbá ẹ̀ tiẹ̀ ti kú tipẹ́ ọ̀dà àjọmọ̀ akíntọ́lá kó máa drive lọ kọ́lọ́pàá dàmú kó ní èmi ní kìnnìkan akíntọ́lá ọmọ akíntọ́lá ni alọ́pàá ẹ máa lọ so they love it irú ọmọ Fẹlá ṣe ọmọ Fẹlá yẹn bẹ́ẹ̀ nígbà tó gbọ́ ọlọ́pàá létí if you don't know me you say they love that slang do you know me kìnnìkan do you know who I am do you know wọ́n dẹ̀ ní kọ́ wọ́n ti ní connection bàbá wọn ọmọ kìnnìkan lélẹ̀ ọmọ nígbà tó máa Abíọ́lá wá sórí rédíò tó wá àtàkì Kọ́lá ìgbẹ́ pé ó ti kó gbogbo lọ kó fáwọn oníkankan àwọn òróró jẹ kìnnìkan ṣèbá Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn state governor Ọ̀ṣun Arẹ́gbẹ́ṣọlá ló fún lápọ̀mẹ́ntì bíi PH kìnnìkan that is what they are eating they will never support you for Nigeria to break so irú ìwọ tó lọ school tó ríṣẹ́ ìwọ ló máa dìde àwọn làwọn àjàmúra máa gọrẹ tó bá ń retí gbogbo àwọn bàbá ẹ gbogbo àwọn kìíní they are all spent forces they don't even understand what's going on sórí bàbá Akíntóyè ibi tó fi yàtọ̀ sí wọn ni pé Ọlọ́run gbé bàbá Akíntóyè sórí you cannot be in a system you have a problem in that system and you are now at that level to be able to solve that problem no God must take you out so ti yẹyin God must take you even gan kí Pharaoh kí Moses kó tó lè gbà wọn mọ́ iṣẹ́ lọ́wọ́ Pharaoh Ọlọ́run kọ́kọ́ send jáde náà kọ́kọ́ jáde màlàmàlà for another 40 years kó tó wá padà wá so Ọlọ́run gbé Akíntóyè fi yàtọ̀ sí wọn ni pé Ọlọ́run yọ jáde lọ́wọ́ wá sí òyìnbó ó wá lecture níbí ó gbé bí Ọlọ́run fún lásàmẹ́ntì yẹn ó dẹ̀ rí ló fi wá padà that is why he could not be able to conform with them
Do you understand what I'm saying? That is so. Gbogbo àwọn bàbá yìí, they live in Nigeria. They kò sí nǹkan tó lè ṣe. You can't change them. You can't explain to them. Bí nǹkan ṣe rí rè, they will never understand because that is what they are hearing. That is where they end their living. Paparazzi yẹn pọ̀ gan. Former president àbí former kìnìkan ó máa kó sójà sọ́dọ̀ tó máa gáàdì tó máa ṣe kí wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run ìlú tí òfin tí ó bá ti jẹ́ pé òfin ó ní set àwọn èèyàn tó máa mú kò ń má wọn kan ìlú yìí ò lè ever grow so if you are looking for our elders fáwọn elder wa àwọn kìnìkan kò sọ́nà bẹ́ẹ̀ ó má tán rẹ̀ when we want to talk about king àwọn ọba ọmọ kan gọra ẹni ọba wo kò sí nǹkan tó ń jọba ànígbà tá a bá gba orílẹ̀-èdè wa látọ́ bá máa fún ọba ní responsibility wọn padà they have lost their status they have lost their glory they have lost their functions they have lost their responsibility nǹkan tó ń fọba ṣe é sì ní kó gbalẹ̀ onílẹ̀ kó dá wàhálà lẹ̀ kó lọ sí pati kó sọ̀rọ̀ kó ṣe gàgàgàgà nǹkan ọba is empty now there is nothing so nígbà bá gborílẹ̀-èdè wa látọ́ wa máa fún ọba pé okay nǹkan tẹ́ máa ṣe rè a máa come out with a budget pé okay ibi tẹ́ ti máa mówó rè ọba ò ní lọ máa dọ̀bálẹ̀ fún politics ẹgbẹ́ ọba kan ló ń dọ̀bálẹ̀ fún gómìnà Ògùn state tó ń dọ̀bálẹ̀ fún lọ́dẹ̀ ní kábíyèsí kò ní kankan fúnlẹ̀ o kìnìkan máa sọ kìnìkan wọ́n ti lose value wọn déédéé ẹnu wọn ò tọrọ so gbàgbé gbogbo yẹn ọba will not come and save you ṣé táwa gborílẹ̀-èdè wa ṣó yẹ yín gbogbo ètò yẹn látó lè tó there are even a set of confused people ọba Olúgbò ṣó yẹ yín ó ní Ọ̀ọ̀ni ó ní Ọ̀ọ̀ni olóhùn jọ nílọ ó ní Ọ̀ọ̀ni ó ní abọ́ rẹ̀ lọ ní now ó ní ìdí tí mo fi kọ̀ọ̀kan sọ ọba Olúgbò yìí o màá sọ fún yín sí ẹ̀dẹ̀ máa rí ibi tí wọ́n lọ mo kàn fi ṣe example ni o there are so many problems with ọba themselves mo kàn fi ṣe example ó ní abọ́ rẹ̀ ní abọ́ rẹ̀ ní that's fine I agree with you ṣé wàá rí later mo wá rí picture kan tó yẹ yín mo rí picture kan tí ọba Olúgbò yìí tó wà pẹ̀lú ọba Òkun Adésíjú Adé immediate past Ọ̀ọ̀ni of Ifẹ̀ tó yẹ yín jọ wà nínú room ọba Olúgbò yìí ó ba rúru ni tó dọ̀bálẹ̀ rúrúrú síwájú Ọ̀ọ̀ni of Ifẹ̀ síwájú ọba Òkun Adésíjú Adé tó yẹ yín so I saw that picture now my question now is ṣé Ọ̀ọ̀ni àṣetún gangan ni kí náà pè ní abọ́ rẹ̀ abẹ́ni tó wà bẹ́ẹ̀ sí because you are one of Ọ̀ọ̀ni Síjú Adé's guys you are one of his body you are one of his boys then ṣé o ti yẹ you are one of his boys ṣé o mọ̀ nígbà yẹn pé abọ́ rẹ̀ lọ ní ni pé wọ́n gangan lọ original ọba àbí o ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni ṣé true yẹn gangan ni àbí the person there now ìyẹn tí wọ́n ṣe issue I wouldn't have bring it up now let me now tell you the reason why I'm saying this the reason is because nígbà tí wọ́n ṣe interview yẹn fún Ṣóyé tí wọ́n fẹ́ parí interview yẹn wá sọ pé bàbá ẹ ti ẹ̀ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí pé ká tó fi mọ káwọn ẹ̀ tó fi mọ irú ẹ̀ tó jẹ́ ọ wá ní èmi ní ọba kìnìkan the Olúgbò of Ìgbò and the chairman of Southwest Traditional Rulers Conflict Resolution ẹbẹ̀ mo ti wá ní ẹ wá o ó dàbí pé àwọn bàbá gan-an wọn wà confused ìwọ ni chairman conflict resolution gbogbo àwọn ọba alẹ́ Yorùbá ní Southwest ìwọ ni chairman ìwọ náà fi jẹ́ chairman conflict resolution wíwá láti wọ́ gan ṣé àwọn people mu àṣírí ni àbí dídì náà pé wá ìwọ gan wà in conflict with Ọ̀ọ̀ni ìwọ gan you are in conflict so which conflict resolution are you now chairman kẹ́lẹ́ mọ̀ kọ́ àwọn bàbá ẹ̀ it is all about tẹ́bàrọ̀ bá tó wá ń jà ẹ̀mí nìkan ó ń jà fún tiẹ̀ ní kò sí nǹkan tó fi kàn ẹ́ Ọlọ́run gbọ́ ọba ń jayé kò sí nǹkan tó inú concern you torí wọn wá ń jà wọn kìíní sí kẹ́lẹ́ mọ̀ pé ìjà ọ̀rọ̀ tiwa ni sọ́dọ̀ àwọn politician kẹ́hún case is even the worst governor Ogun State wọ́n sọ lẹ́nu jọ́ mẹ́ta pé òun go post wọ́n demonize Ogun State pé kìnìkan Ogun State tó jẹ́ pé is evolving right in their eyes kìnìkan òpònú àwọn tó wà mẹ́gbẹ́ oyin tún pàtẹ́wọ́ ẹ̀ tún lẹ́rìn Ogun State evolve Ogun State tó jẹ́ pé láyé mi pé mo kọ́kọ́ kọ́lé láyé mi wọn Ogun State kí lorúkọ bí iná mo ti kọ́kọ́ kọ́lé sí kìnìkan tàbí bó tiẹ̀ níbẹ̀ yẹn wà ọmọ mi ì lè gbé bẹ́ẹ̀ because mi ì lè gbọ́nà Badagry lọ mi ì lè gbọ́nà Badagry lọ kò sí mo ṣe fẹ́ ọ̀nà yẹn ti jìjù ó kẹ́ni bá tẹ̀ gbọ́nà Badagry màá sójú ọ̀nà tí bá tún ní kí n gbọ́nà Òṣòdì ọmọ life to play politics it is all about politics it is all about politics aṣọ yìí pé Christian genocide wa Nigeria government àtàwọn defender wọn àtàwọn ọmọ APC ra àtúnṣe bẹ́ẹ̀ síta kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o kìnìkan ẹ̀yin èèyàn mi ìjẹta tí ẹ wo Ṣèyí Mákindé òun host PDP convention àbí owó Ọ̀yọ́ state ló fi host ẹ òun náà fẹ́ gba post ó fẹ́ gba ipò lọ́wọ́ Wike òun náà fẹ́ di controller of PDP because he's in power owó yín lọ́yọ́ state owó tó yẹ kẹ́ fi máa develop yín ló waste billions lówó tó náà yẹn tó fi host gbogbo yẹn òun ló sponsor ẹ òun ṣòwò tiẹ̀ owó yín owó Ọ̀yọ́ state ló fi ṣe gbogbo nígbà tó ń ṣe tán ṣe àdáwà lálẹ́ ní Àbújá PDP chairman tí Ṣèyí Mákindé yàn ṣé àmọ́ tó sọ ní kámẹ́rà ṣá ó wà ní sára reporter ó wà káàkiri àmọ́ tó sọ ó ní US President Trump he should be coming pé it's not only Christian genocide that is happening in Nigeria they should come and save democracy too mo ní so ẹ ti ẹ mọ̀ pé dàísẹ Fúlàní dẹni àbọkíní máa yan mo ní so ẹ ti ẹ mọ̀ pé dàísẹ Christian genocide àti wàá agree báyìí ẹ mọ̀ pé dàísẹ Christian genocide in Nigeria ó ní kò ń ṣe Christian genocide nìkan o pé kó wá save democracy náà they are using our life to play politics tẹ bá ní kankan ṣẹlẹ̀ Tinubu á di ti a ṣe bí pòun ò gbọ́ ṣe ti yé àṣẹ bí pòun ò gbọ́ tiẹ̀ ó ṣáà ṣe máa jẹ 2027 ẹ̀yin torí ẹ̀ nínú nǹkan tí mo ń sọ fún ẹ̀yin ni ẹ̀yin lamẹ́ríkà ṣe tó bá fẹ́ pè ẹ́ people in government wọ́n pè wọ́n á sọ pé the Americans but ní Nàìjíríà tó bá fẹ́ pè yín wọ́n á ní common Nigeria nígbà tí mo pé life ní common gbogbo kò sí there is nothing special about you. Your politicians are using your life to play politics even though at the end of the day náà lọ gbogbo wọn ayé wọn dá o náà bá ti kó ní gọ́ọ̀mẹ̀ntì within 2 lady kan wà Loretta Onitsha àbí nǹkan lórúkọ ẹ̀ ó bá Buhari ó bá ṣiṣẹ́ for 8 years
8 years nígbà kan tí Buhari ṣe Kano pyramid tán láwọn kó ráìsì jọ àṣẹ fẹ́ẹ̀kì òkúta kankan náà lọ tó jọ tán snap káṣírí padà tù òun ló lọ ṣe kínní yẹn pẹ̀lú cat rice láti kínní kan Buhari gọ́ọ̀mẹ̀ nígbà yẹn tá a bá complain pé yóò dá kínní kan á ní we are wailers ó kò ní gọ́ọ̀mẹ̀ntì Buhari kò tí ì pé ọdún kan nígbà tí Tinubu ti fún ní kankan ó ti ń àtàkì Tinubu nígbà tó kún gọ́ọ̀mẹ̀ntì ó wá padà sí UK torí kó tó kún UK ó ra lẹ́kan so ó gbé fún kọ́sìn kan kó máa wà bẹ́ẹ̀ nígbà tó padà dé UK ó bá tó padà lọ sínú ilé yẹn kọ́sìn bá yarí pé kínní kan ọ̀rọ̀ yẹn ṣàdìjà fún rẹ̀ ló ṣe fídíò ẹ̀ mà wọ́n lé UK yẹn wọ́n ilé bí ilé oró náà kóra wọn sínú ilé tẹ́jọ́ ń gbà jà bí wọ́ọ̀rù apartment àbí kan níbà tẹ́jọ́ ń jà is my house kìnìkan tẹ́jọ́ ń bára wọn jà mo kàn wọ́n báyìí after 8 years in government they are stolen billion ayé wọn náà ayé wọn ní mímì after 8 years ní sèwọ́n tó ti padà dé sí àwọn gbọ́dọ̀ gbàjọba láwọn Tinubu kìnìkan people must arise wọ́n gbà yẹn tá a bá sọ̀rọ̀ á ní wailing winners ni wa so àwọn yẹn ni wọ́n wá ń dóde tó ń support yẹn pé kìnìkan tó wọn mọ bá ṣe máa gbára wa ká jókòó àṣẹ people kí ni nǹkan tá a fẹ́ gan báwo ni ìlú wa ṣe máa tẹ̀síwájú báwo làwọn ọmọ wa tán ṣe máa ṣoríire báwo la ṣe máa ní direct control of our natural resources báwo la ṣe máa build ọjọ́ ọ̀la wa ṣọjọ́ ọ̀la tá ń build rẹ̀ àwọn kan ya wèrè sílùú wọn náwọn yẹn kìnìkan ẹlòmí àpẹẹrẹ lọmọ Yorùbá máa sọ Yorùbá tún máa sọ pé yẹn wọn gbọ́dọ̀ gbẹ́sẹ̀ àwa sílẹ̀ Yorùbá wọn gbọ́dọ̀ jàfẹ́sìn ẹ̀sìn ọmọ mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kí nìkan tá ń ṣe ẹ̀sìn fún ganan ṣé bí kílẹ̀ ayé wa lè dá ni ìwọ́n sọ fẹ́ mi pé tẹ́mi bá ṣẹ bọ́ èmi ò ní wà lùjọ́ náà ṣé mo sọ fẹ́ pé mo fẹ́ bẹ́ẹ̀ wà lùjọ́ náà ni ó jẹ́ kọ́rí sálùjọ́ náà ọlọ́nà tó ti ń gbà tó ti ń make owó ó sọ fún mi ṣùgbọ́n fẹ́ mú mi lọ sí ìjọba ọ̀run why should you take me to your heaven go to your heaven now àlẹ́ mi fẹ́ jẹ́lé ayé yìí mo fẹ́ jẹ́lé ayé growing up èmi ò tí ì rí eléyìí ẹ máa sọ pé tó bá ti jẹun kìnnìkan wọn náà ti dẹlẹ́bọ kìnnìkan growing up nígbà tẹ́mi dàgbà bọ̀ ní 80s community tẹ́mi gbé I was living in Ọ̀yọ́ community gbogbo àwọn tó lówó jù ńgbà yẹn tán jẹ́ rich people ńgbà yẹn ní community wà lọ́yọ̀ ńgbà yẹn they are majorly Muslims alájì àwọn bísíní láì alájì ṣọlá nǹkan bẹ́ẹ̀ yẹn then tá a bá ṣe nǹkan ní church àwọn la máa ń invite àní mo sì rántí church mi tí mo lọ ńgbà yìí nù way back then sí èsì òkàyọ jàbàtà lọ́yọ̀ ńgbà yẹn tá a fẹ́ ṣe afẹ́ build ilé àgbẹ̀bí wa alájì la invite kíní yẹn stock it was the former asep of Ọ̀yọ́ alájì ọlọ́run ṣe bí kìnìkan alájì yẹn alájì ọlọ́run ṣe bí wọn la invite bàbá yẹn ti dé pẹ̀lú wa láti àárọ̀ kùtùkùtù àjọṣe Sunday school ni ó ẹ mọ̀ sí èsì máa ń pẹ́ kátó gbowó kìnìkan bàbá yẹn dẹ̀ dùn ìwà láti àárọ̀ títí tá a fi parí church àjọyà picture èmi yìí ni mo gbé oúnjẹ tí mo lọ gbé sínú mọ́tò wọn wá pẹ̀lú àwọn chief wọn kankan bẹ́yẹn the man was so pleasant wọn dúró tiwa it was an alájì bá a ṣe ń gbé nílẹ̀ Yorùbá nìyẹn àjọ máa lọ sí yídì àjọ máa lọ sí kí náà ń pè àjọ máa lọ sí Galilee bá a ṣe ń gbé ní àwọn máa fún jẹ ṣe competition bàbá tó bí èmi ò mọ̀ pé dáàdì mi ò ṣe lọ sí Mẹ́kà because growing up máa ń gba alájì ọmọ alájì wọn fún mi lórúkọ Muslim Tajudeen lórúkọ mi nígbà àwọn tájọ lọ sí primary school dèní tí n bá dé luwa tájù náà sì máa ń pè mí bàbá mi mo jẹ́ rò pé alájì ọmọ alájì náà máa ń pè dáàmì ọmọ kò ju bí 4 years ago lọ tẹ́lẹ̀ dáàmì sọ̀rọ̀ kìnìkan mo wá dísọ̀ pàpẹ́ wọn ti ẹ̀ travel lọ Mẹ́kà lóyún báwo lè ṣe wọ́n ń jálàjì ẹ̀ lọ Mẹ́kà rí àwọn nílò wọn nígbà yẹn wọn lálájì lòún rè alájì ló dàbí kìnní pé sọ wọn ṣáà adopt ẹ̀ àwọn ra fẹ́sibà kan gbà yẹn sọ wọn gba alájì àlẹ́ bọ́ ṣe ń jálàjì nìyẹn gbogbo family dẹ́n pé wọn lálájì táwọn pé mi tẹ mọ̀ kàbí ṣe dé ìwà lọ Mẹ́kà sọ fẹ́ dálàjì you know I just want you to see how things are evolving but lẹ́ni a máa ń jà sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n rẹ́dí láti pa wá torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin èèyàn mi the reason why I'm saying all this mo fẹ́ kí spirit yín wá ìwé tè ṣé ẹ rí ó máa ṣẹlẹ̀ o agbára Ọlọ́run iná tó ń jò yìí ó máa búrẹ́kẹ́ tí gbogbo ẹ bá ti di pampam ṣé ẹ rí rísì táwọn politician tó ń ṣe kìnìkan wọ́n Nàìjíríà ni pé they still want to keep the power tó bá rí gbogbo àwọn tó ń jà àwọn ayélujára regional kìnìkan mo ti sọ fún yín APC vasu làwọn yẹn ṣó ti yé Tinubu gbogbo wọn ṣiṣẹ́ fún Tinubu will come to you in like 7 ways ṣó ti yé yín tẹ́ bá lẹ lọ fún regional ẹ padà sọ́wọ́ Tinubu náà ni tẹ́ bá lọ fún kítúni ṣe regional ẹ̀wọ̀n náà tún pé jàdó àwọn ẹ padà sọ́wọ́ Tinubu náà ni the only thing is total severance of ourselves from the criminal place called Nigeria blood sucking land called Nigeria kò sí ìlú tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ lójoojúmọ́ ìlú yìí ò lè grow ìlú yìí ò lè dàgbà ohun burúkú ló máa ṣẹlẹ̀ sí ìlú yẹn so ẹ má tanra yín and if you are waiting for your pastor àwọn èèyàn ọlọ nsìn o jẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá Adébóyè ó ti fi style ti yọ rẹ̀ kúrò lọ́dọ̀ Tinubu nsìn bàbá yẹn APC lu bàbá yẹn gan APC dọ́gbọ́n lu bàbá yẹn nígbà tí APC fẹ́ proof pé ti Buhari òkú o bàbá náà ń pè pé kó lọ London tó lọ kí APC nígbà tí gómìnà Kaduna El-Rufai tó pa gbogbo àwọn Christian lọ ní South Kaduna tó pa wọn tó fẹ́ ṣe OP tó fẹ́ ṣe kínní bàbá ló gbé wá tí bàbá sọ pé El-Rufai is a good man is a kìnìkan ẹ̀yin wa bọ̀ wáì àwa gbọ́ pé ọmọ bàbá tó gba contract ní Kaduna ó gba contract bó ṣe máa sọ̀nà lẹ́dẹ̀ Kaduna ó gba mòwe ó lọ sí òdìdí Kaduna lọ gba contract sáwọn èèyàn á dìde wọn á sọ ẹ máa tanra yín so there is no forget your men of God yeah listen last statement tí bàbá sọ bàbá ti fi style yọ rẹ̀ mo gbọ́ tí bàbá sọ pé àwọn tó bá mọ ìjọba àwọn tó bá mọ wọn kan sọ fún wọn àdáṣe tó ń fẹ́ sọ àyíká bàbá ti yọra yín àti fi style yọ rẹ̀ ọmọ àwa táwa dẹ̀ jọmọ Adébóyè rẹ o má jẹun gbọ́ ẹ o sórí bàbá yìí ọ̀rọ̀ tó ra sọ wẹ́rẹ́ yẹn ọ̀rọ̀ wà mẹ́gan Ọlọ́run ti fàjọba Tinubu yà má gọ rẹ̀ sórí ìwọ tó ń sọ pé káàkiri tó lè gba Yorùbá nation 2032 ìwọ má wọrí gbogbo wa jọ wọn ẹ bá ṣe ń jẹjẹ ẹ̀yin má wọrí ẹ ṣe ń rí gàrí nù ẹ̀yin má wọrí gbogbo wa wọn ní tọrùn ń jabọ ni kò ń sọ̀rọ̀ ẹnìkan ìwọ ṣàgbàdo àná kí Tinubu ẹ̀yẹn kó sì wà ń bẹ̀ di 2027 tí ẹ kọ́kọ́ gbà yẹn náà wọ́n sì ń lọ 2032 ọmọ wa ambitious gan o dára fún wa ẹ̀yin yẹn mú kàn ní kí n já yín sí ní o ẹ̀kẹ́ wà tàláàtì ṣáwá máa jà ní ẹ̀yẹn má wọrí èmi ò rí ibi tí
tí Nigeria Foundation is 40 láti ọ̀tàn ya so ara fẹ́ máa build ilé ẹ fẹ́ máa build ẹ̀ lé lórí ẹ wá pè lọ́dà ó máa wó náà ni so dẹ̀ máa wó ni now the reason why I'm saying all this is because ṣé ẹ lọ́rọ̀ àwọn Fúlàní ẹ má wọrí èmi lálàá ẹni sẹ́ wọ́n lọ tèfètèfè kó lẹ́ Yorùbá mo wá wọn mi rí wọn mọ́ so they will disappear don't worry but even within ourselves so that we can have a better government so that governance will not return back to the hands of this criminal ẹ kàn sẹ́ ẹ bá gbà yẹn la máa jà ọkọ tó dìgbà náà ẹ̀mí ọmọ yín náà ni o gbégun bá ń léyàn èèyàn máa ń rọjú náà ni bó ṣe ń rẹ ara ayé náà ló ń rárọ ọrùn akókó dára fún wa Yorùbá nation yìí Oòduà nation akókó máa gbà irọ́ lọ́tà ń pa èyí tó sì máa rà àṣẹ Ọlọ́run ni ètò ẹni ìmọ̀ ẹni and it will come to pass gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n ta sílẹ̀ akókó dìde bí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀lì bó ṣe pariwo nílẹ̀ tó ń ké tẹ̀tẹ̀tẹ̀ á ké ìgbàládé máa dé fún wa ní orílẹ̀ Oòduà adára fún wa ẹ ṣe kí ìfẹ́ lọ́dún wa papọ̀ ẹ káàárọ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn mi lágbára o fídíò ibi tí wọ́n ti lọ àtàkì lánàá ní Kwara ni mo wò mo ti wò several since yesterday and even up to today as I'm doing this audio I am still crying anytime I watch that video I still cry I cry because mo láwọn àgbàlagbà nílé wa mo láwọn arúgbó mo dẹ̀ ti gbọ́dọ̀ àgbàlagbà rí I once live with my great grandma and my grandma mo dẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn my brain is flashing me back. I used to follow my grandma, to church then, because àwọn ìyá àgbàlagbà yìí mi mọ̀ tèkó náà I don't know me they saw the life in Lagos, but ní ìlú bá a ṣe dàgbà ńgbà yẹn tẹ́mi wà lọ́dọ̀ grandma iṣẹ́ tí wọn níṣẹ́ kò síṣẹ́ wọn ti dàgbà wọn níṣẹ́ so just to keep them healthy just to do some exercise church náà náà rí just like the last resort we go to church early in the morning a máa ń pè ní prayer la máa ń pè báyìí prayer àwọn àni ìyá lọ prayer so a máa lọ sí church láàárọ̀ nídàájí a tún fà mí máa bá wọn gbé báàgì wọn a tún máa lọ nírọ̀lẹ́ wọn á rìn lọ sí church wọn á pray a gbàdúrà fún ọmọ kìnnìkan that's their last days on earth that's what they do that's what they pray that's just it there's nothing it's just activity just to keep them fit so I'm now imagining pé irú ìyá arúgbó tó rọra lọ eléyìí yẹn pé ó lọ jẹ́ grandma mi she's late now ó lọ jẹ́ grandma mi bẹ́yẹn bá wà ní church tájọ́ wà ẹni tẹ́ ṣẹ̀ tẹ́ kàn wà ọ̀yọ̀ ó tẹ́ kàn wà tẹ́ dàbọ̀ bólé pé I just cry anytime I watch that video and then sọ fẹ́ yẹn wa we have nothing absolutely nothing in common with these people let's go our separate way but the government is using the life of our people to play politics. Unfortunately, èyí tó jẹ́ pé you even have nothing to gain in it. Some of our people that even have nothing. Nípò wọn fún ẹni kankan wọn kò sí anything. We are still supporting them. We even see someone that say okay, káwọn tí wàá da gbogbo ẹrù. Àwọn akẹ́tún ní àkànmá wá. Wọ́n fẹ́ wá jí resources wa ni. It's happening in Kwara State. Eruku is so close to us now. It's like the border of Osun State. Just very close. Look at our people. Defenseless people. Just keep people for what? You're fighting for God? What the fuck are you talking about, bro? You're fighting for God? Ọmọ Yorùbá làwọn ọmọ lẹ́ka rọ̀ jìrì làwà. Ẹ̀jẹ̀ yẹn ń ṣe nǹkan tán lè máa ta sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. He is not done. Ẹ̀wọ̀n àwọn ìyá àgbàlagbà. Look at how they scramble for their life. It's so sad. Oh my God. Ó mà ṣe o. Ìbéèrè mi lálẹ́ ni wípé láti àti àná ó ti lé 24 hours nísìn tí wọ́n ti kidnap àwọn tó wà ní church tó ń ṣe program lọ́wọ́ ní Ẹ̀rọ̀kú ní Kwara. Ìbéèrè mi ni wípé ipò wo àyè wo ni àwọn tí wọ́n jẹ́ arúgbó tí wọ́n tẹ̀lé rìn mọ́ dáadáa ipò wo lẹ̀ ń wá kán wà ipò wo ni wọ́n máa wà lọ́wọ́ báyìí ó mà ṣe o kí wọ́n á fi arúgbó ara kí wọ́n fi jẹ̀yà bẹ́yẹn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dẹ̀ ti gbé rí ohun tí wọ́n sọ fún wa ni wípé ẹsẹ̀ ni wọ́n máa fi ń rin ibi tó jìnnà gan wọ́n ní wọ́n máa ń rìn bí. Ìbéèrè mi wá ni wípé ṣé táwọn ìyá arúgbó tí wọ́n lè rìn dáadáa tá à ń wò nínú àwòrán yẹn tí wọ́n bá lè rìn
wọ́n tún wá máa fún wọn lẹ́gbàá àbí? Ọmọ Yorùbá ò dẹ̀ ronú tí ìyá ẹ̀ bá wà lára àwọn tó ń gbé yẹn, àbí tí torí a tún ń gbúrò àwọn ọmọ kéékèèké náà, àwọn children, táwọn tọmọ ẹ bá wà lára àwọn tó ń gbé yẹn, ọmọ tí ò tí ì tó bàlágà, tí wọ́n bá fipá ń bá lò pọ̀ nínú igbó, báwo la ṣe rí lára ẹ? Ṣé ìgbà yẹn ni wàá ṣẹ̀ wá máa pariwo wípé òun tọ́ ni Ìgbòho ń sọ, òun tọ́ ni bàbá Akíntóyè ń sọ? Ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Tí ẹ mọ̀ lálẹ́, òun ni wípé tó bá ti ṣẹlẹ̀ sí ẹ, yálà yìí pé wọ́n tiẹ̀ tó rí ransom ẹ gbà, ó ti pẹ́ fún ẹ. Ẹ lọ bèrè lọ́wọ́ Prince Ọ̀jájúní náà, ó mọ condition tí ààbò ara ń wà. Brọ́dà mi dáadáa, lóòótọ́ wọ́n padà cooperate ń sì pé ó ṣẹ̀ wá yí ọ̀wọ́n ohun tí olóyè Adéyẹmọ Ìgbòho ṣá ń pariwo fún, ipò ṣẹ̀ yí ọ̀wọ́n ohun tí bàbá wa Emeritus Adébánjí Akíntóyè ohun tí wọ́n ń pariwo fún, ṣùgbọ́n kò bá mọ́. Àwa la kàn ń sọ wípé ṣùgbọ́n ọlọ́ṣà ṣe tí wọ́n pa wọ́n, good and fine, inú mi dùn gan pé wọ́n ṣì wà láyé, wọ́n wà láàyè. Ṣùgbọ́n ojú àpá, ìyá tó bí èmi lọ́mọ máa ń sọ, a ní kò jọ tara. Bẹ́ẹ̀ ni, nítorí pé tẹ bá ṣì wò last interview tí bàbá brother wa ṣì ṣe, Prince Ọ̀jájúní, youth leader Afẹ́nifẹ́re, tẹ bá wo last interview kan tó ṣì ṣe níbi ìwọ́de kan tí a lọ lÉkòó, gbọ́ nǹkan tí Prince Ọ̀jájúní sì sọ wípé òun sì ń feel pain yẹn títí dàárọ̀ ọjọ́ tó ṣe interview yẹn, lójú ibi tí wọ́n ti fún wọn níbọn. Ṣé tí ọmọ ẹ tàbí ẹ̀gbọ́n ẹ tàbí ìyàwó ẹ tàbí ìyá arúgbó tó ní sílé bá wà lára àwọn tí wọ́n ń jí gbé ní Nàìjíríà lọ́wọ́, òkè ẹ má jẹ́ sọ̀rọ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá lọ́wọ́, báwo ló ṣe máa feel? Tàbí ìwọ gangan wá lọ wà ń bẹ́ẹ̀, wàá ṣẹ̀ wá dé tán, wàá ṣẹ̀ wá máa sọ pé ẹ bá wa pe olóyè Ìgbòho, ẹ jẹ́ kó wá come to our rescue, ẹ bá wa pe olóyè Ìgbòho. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá 1, owó baba Dami, ọ̀gá mi Ọláyọmí Kóìkì, popularly known as Koiki Media, Professor Emeritus Adébánjí Akíntóyè, ẹ máa jáyé yín lọ níbi tẹ́wà o, ẹ máa jáyé yín lọ. Advice mi fún yín ni wípé ẹ má tẹ̀ tí ì dá sí lásìkò yìí, ẹ má tí ì dá sí, ẹ jẹ́ ká ṣì máa jẹ tòìtò wa lọ, tòìtò ìwà, ẹ jẹ́ ká ṣì máa jẹ lọ. Ìbáwa náà ṣàwánú nínú ẹ̀, ṣèbájọ wà bí ni, ẹ jẹ́ ká ṣì máa jẹ, ẹ̀yin ẹ jókòó sàn, ẹ jẹ́ ká ṣì máa mu gàrí wa, ká ṣì máa jẹ wòtòwòtò wa lọ ná. Mo sọ náà lọ́jọ́ lọ́hùn, mo sọ láláì lóye gbà, ó máa tó séjì kan ẹ wá máa bẹ Ìgbòho ni, ẹ padà wá máa bẹ ọ̀gá, tí wọn bá ti bẹ̀yìn padà sínú ìrìn àjò yìí, tí wọn bá ti bẹ̀yìn padà, tó bá ti jẹ́ pé ẹ̀yin lẹ tún lọ ń bẹ̀ wọ́n, ẹ lè níyì sá. That is a fact, whether you like it or not. Tó bá wù yín ẹ kórìíra mi, mo sọ lọ́sàn-án,
mo ní olóyè Ìgbòho ṣá wọn ò gbé wọn kọbọ̀ fẹ́mi tó lóyè Ìgbòho ṣá tó ń bá dà wá àwa máa jáde síta àá fàájà fún wọn táwa dẹ̀ mọ̀ pé olóyè Ìgbòho ṣá wọn ò lè dà wá láyé torí pé wọ́n ní tójú bá kojú kó máa yẹ òun la fi àwo dá olóyè Ìgbòho ṣá ẹni tí mo mọ̀ dáadáa ni bàbá dẹ̀ ti ṣe gbogbo ohun tó yẹ kán ṣe as evidence tí wọ́n fi lè dà wá bẹ́ẹ̀ ni ṣó rọrùn ni kéèyàn tó jáde síta kó tó máa fi ọmọ tó bí kó máa fi búra pé tó bá compromise pẹ̀lú anybody ṣó easy ni ṣé wọ́n lè jáde síta wá fi àkọ́bí ọmọ tiẹ̀ àbí gbogbo ìkan lára àwọn ọmọ tó bí kó wá fi ṣẹ́ ìpè nítorí ìran Yorùbá ẹ wá ṣetán ẹ wá ń pariwo Ìgbòho wà ní ìṣòro yín Ìgbòho ní pọ́blẹ́mù yín ṣùgbọ́n báńdíìtì tó ń fi ọwọ́ tó ń fà yín mọ́ra tó fi ń fà yín mọ́ra tó wá fi ọwọ́ òsì tó fi ń bá yín wí kò ń ṣe ọ̀tá yín àwọn yẹn ń ṣe ọ̀tá yín ẹjẹǹtì bandit kò ń ṣe ọ̀tá yín Gumi ṣùgbọ́n Ìgbòho ni ọ̀tá yín òun lẹ́lẹ́rìn fi yín àbí chief ọ̀gá mi Mr. Koiki bàbá mi Adébánjí Akíntóyè ẹ máa join ara yín ṣèbí ẹ̀yin oúnjẹ mẹ́ta jẹ pé ń bi tẹwà àwa àjọ wà ń bì ní bẹ́ẹ̀ ni ohun tó bá lè mú mi kí n máa sọ nǹkan tí mò ń sọ lálẹ́ torí pé ẹ̀yin kan máa kórìíra mi o ẹ̀ ní kí ni ẹni tó ń sọ báyìí à ń sọ kọ́ èèyàn kan wá gbàyàn ẹni tó bá wù yín ẹ kórìíra mi tó bá wù yín ẹ ní ìranù ni mò ń sọ mo gbà ṣùgbọ́n ohun tí àwa ń rí bí attack ní everyday wọn gbọ́dọ̀ rí wa ń gbòòrò ìṣòro kíní wo nìyẹn Ìgbòho wo kíní kan kò tí ẹ jẹ́ kó ta bára ilé ẹ jẹ́ kó ta bára oko ẹ jẹ́ kó ta bára ilé ẹ jẹ́ kó ta bára oko kán wá pè yín kán wá bẹ̀ yín ibi tí ẹ ti lè gba iyì sà Ìgbòho ṣà ibi tí ẹ ti lè gba iyì ni pé kí àwọn lídà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà kí wọ́n bẹ̀ yín wípé tí ẹ wá gbà wá kalẹ̀ ibẹ̀ lẹ ti lè gbá yìí o kẹ́ nǹkan tó wá máa fi wọ́n sí condition bàbá ẹ má jẹ́ kẹ́nì kankan tì yín pé kẹ́ lọ máa bẹ ẹnì kankan mọ́ ẹ má bẹ ẹnì kankan mọ́ pálásì ọba mi máa jí àti ní àbúyín mọ́ àwa ò búyín o ṣùgbọ́n ọ̀rọ̀ la kàn ń sọ lálẹ́ yìí o ọba mi máa jí ó kàn máa jí bilé inú igbó láti bára èmi àjí wọn á ti so mọ́lẹ̀ níwájú pálásì ẹ̀ bandit àti wàlé bandit àti di ọba ìjájọ máa bá bọ̀ ẹni bá lọ ló bá kú ṣebí ẹni lọ́rọ̀ gbọ́ ni àwa náà ti sọ àná àní buyín mọ́ àti ààrẹ yín o àtẹ̀yìn o àtàwọn tó kù yín o àní buyín mọ́ bẹ́ẹ̀ ni àwa tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a fẹ́ ṣe àti àráyè ká máa bú anybody yín mọ́ ṣùgbọ́n wòtòwòtò tó ń bọ̀ yìí àtàbára ilé àtàbára oko àtàbára ilé àtàbára oko bẹ́ẹ̀ ni whether you like it or not Ìgbòho ṣá bàbá mi dáadáa ẹ má bẹ̀ẹ̀bẹ̀ kankan ẹ má bẹ̀ anybody ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti compromise so àmọ̀ràn tó bá ń fún yín ẹ sọ fún wọn ẹ ti gbọ́ ni ẹ má tẹ̀lé o ẹ má tẹ̀lé àmọ̀ràn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti compromise
dúkìá yín tó wà lọ́wọ́ wọn ọba mi Èdùmàrè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní á bá mi kún sí wọn nínú tó fi máa rí yọ̀ǹda ẹ̀ fún yín wọn tẹ̀ ní mọ̀gbà yẹn. ṣùgbọ́n pé bóyá ẹ wá ń bẹ̀bẹ̀ pé kàn gbé security kan fún yín, èmi ò lítèmi o, tí ó bá ti jẹ́ pé ẹ̀bẹ̀ lẹ fi gbà yẹn wọ́n á ti ọwọ́ yín bọ̀ nǹkan tí ò yẹ kán tọwọ́ yín bọ̀. ṣùgbọ́n ẹ jẹ́ kán rí ipa iṣẹ́ tí ẹ ti ṣe sẹ́yìn. kán wá wò pé ẹni tí gbìyànjú ẹni gan ló tọ́ láti pé ká fún lé security. ẹni kò tọ́ sí ẹni tí à ń sọ wípé wọ́n tẹ̀dí wà lórí orúkọ ẹ̀. ẹ jẹ́ kán wá pè yín pé ọmọ wa o kí ni ká tẹ̀ ṣe fún ẹ ìlàfẹ́ ẹ̀yin náà ẹ̀ ṣẹ̀ wá fi wọ́n sí condition. ìgbà yẹn lẹ lè níyì ló dọ̀ wọ́n o, ìgbà yẹn lẹ lè níyì. ṣùgbọ́n tẹ bá lọ gbégbá ọ̀nà tí ò yẹ kẹ́ gbégbá Ọlọ́run ní jẹ́ kí ká ṣubú lẹ́ẹ̀mejì o, Ọlọ́run ní jẹ́ o. ẹ jẹ́ kó ta bára ilé, ẹ jẹ́ kó ta bára oko. so gbogbo nǹkan tí ẹ sọ ń gbà yẹn á wá máa yé olúkálùkù. kò tí ì yé wọn báyìí o, kò tí ì yé wọn báyìí. àwọn tó sì ta bá àwọn tí Nàìjíríà sì ṣẹlẹ̀ sí ló sì yé o. bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé a pọ̀, ẹ jẹ́ kó yé gbogbo wọn. ẹni ibodè bọ̀bọ̀ ètùtù ń sọ̀rọ̀ ẹni kéde bọ̀bọ̀ ètùtù ń sọ. bẹ́ẹ̀ ni mo wí, àtàbára ilé àtàbára òkú. ibi ẹni ẹ fẹ́ kú sínú wọn Nàìjíríà ni. ó ti dé tán, ojoojúmọ́ ni mo máa ń pariwo ẹ̀. tẹ́lẹ̀ wọ́n á ní ojú tó ń pojú gbà ẹ̀ ni, wọ́n á ní òwò ló ń pa fún ni. kò tẹ́ kòwé mọ́ báyìí. ó fi AK-47 ó fi ń kọrin ni. ẹ máa wo bí AK ṣe ń dúnnú ṣọ́ọ̀ṣì. ó mà ṣe o. sókàn tó dùn mí bíi ti àwọn ìyá arúgbó, àwọn ọ̀dọ́ léje. ipò wo ni wọ́n máa wà báyìí? ipò wo lọ́wọ́ yẹn máa wà? wọ́n á máa fi pa, wọ́n á máa fi bá wọn sùn nínú igbó. ó ga o. anyway, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ogun ò ní kó wa lọ o. ó tẹ̀ ṣe jẹ́ pé àwọn kan sọ wípé Ìgbòho ló fẹ́ wá dá ogun sílùú, ṣùgbọ́n báńdíìtì ẹbí wọn ò dá ogun sílùú o. báńdíìtì tó jẹ́ fámílì kìtìyín kò dá ogun sílùú, àbí Ìgbòho ló fẹ́ wá dá ogun sílùú, àbí ẹ̀yin ọmọ àlè gbogbo, nínú òun fẹ́ gbà yín kalẹ̀ nínú ìpayé kéke. ó ń gba ẹnu yín wípé ó fẹ́ wá dà lóru ni. ó ń sọ pé òun fẹ́ wá pín ìlú, ó ń sọ pé òun wá ṣe kinní kan. kò nílò mọ́ báyìí, kò nílò. ẹja jọ máa dojúkọ dìgbà tó máa yé yín, dìgbà tí orí gbogbo yín tó máa pé, ìgbà tí làákàyè yín tó ti sọnù yẹn tó máa padà. ẹni tó bá ti fẹ́ ṣe é lóore lẹ̀ ń rí bí ọ̀tá mi, kò sí wàhálà. ẹ máa kó ṣe patí náà o, no problem. ẹ má jẹ́ kí làákàyè yín ṣí, kẹ́ lọ ra drone kẹ́ máa fi mọ́nítọ̀ wọn inú gbóyún. ẹ̀yin ìjọ, ẹ̀yin tẹ̀ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì náà, tí wọ́n ń kọ́ yín ní nǹkan tí ò bá nǹkan tó ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè mu lọ́wọ́lọ́wọ́, torí pé bí a ṣe máa fèsì wọn
bí a ṣe máa kọjú ìjà sí wọn ni mo expect pé ó yẹ kí àwọn churches ti máa kọ́ by now. Àwọn mosques ohun tí ó yẹ kí wọ́n ti máa kọ́ yín láwọn mọ́ṣáláṣí wa òun ni bẹ́ẹ̀ ṣe máa dojú kọ ọ̀tá. Kò ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ sí àjì kan, kò ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ ṣe tourism sí àjì kan tẹ́ tún fẹ́ lọ kówó yín síbẹ̀. Ẹlòmíì kò tí ì gbénú ilé ara ẹ̀ ṣùgbọ́n tó bá ní pé kó lọ wá owó yá at all cost tá fi lọ àjì á wá síta. Ọ̀rọ̀ drone là ń sọ láti bí ọ̀sẹ̀ kan ó ti lé báyìí, ó ti ju ọ̀sẹ̀ kan báyìí tá ti ń pariwo ọ̀rọ̀ drone yẹn. Ìlú mélòó ló ti jáde tó ti ra drone? Ṣé 2 million, ṣé 3 million, ṣé 4 million tẹ́ fẹ́ fi rà lẹ́ máa ní ẹ̀ ní? Business center náà, churches tó bá wù yín ẹ gbégbèsè kẹ́ máa dúró de Trump tó fẹ́ wá ṣe fún yín kẹ́ tó gbégbèsè. Ó wàhálà àjọṣojú gbogbo wa ni. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àwọn tó bá wá ní pé kó bàjẹ́ wọ́n sùn wọ́n ní jímọ́. Omi ara ẹ̀jẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní máa gbàbọ̀dè fún wọn ni. Omi ara ẹ̀jẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní máa gba ìbọ̀dè fún wọn ni. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá ti ń robi sílẹ̀ Yorùbá tó ń ṣe wá léjàmbá tó lóun fẹ́ máa ṣe ọmọ Yorùbá léjàmbá, mo ní á sùn kò ní jí mọ́. Á sùn kò ní jí mọ́ ni o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o, ogun ò ní kó wa lọ, ṣùgbọ́n kógun tó má kó wa lọ ńkọ́? Ẹ̀já dìde. Ẹ̀já dìde, ẹ̀já sèfù ara wa. Ẹ̀já dìde o, ẹ̀já sèfù ara wa. Lẹ́ẹ̀kan sí, màá máa tún sọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ, tí màá sáré tú sọ̀rọ̀ sí kọ́mẹ́ǹtì bàbá mi tí mo kà briefly ẹjọ́. Ìgbòho mísì Ìgbòho ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni. Ó dàbí bàbá mi kan tó kọ́mẹ́ǹtì lọ́sàn-án náà ni mo sọ fún wọn. Ẹ má sọ pé ẹ ní Ìgbòho kankan, ẹ má tẹ̀ sọ bẹ́ẹ̀ kẹ́ tó lè máa sọ wípé ẹ ní Ìgbòho. Ẹ kọ́kọ́ lọ sí wájú ààfin àwọn ọba yín, bẹ́ẹ̀ ni kẹ́ lọ òdù wọn. Ẹ lọ síwájú àwọn ààfin ọba yín kán yé tà yín. Ẹ lọ òdù wọn, àwọn ọba yín ni kẹ́ lọ dì mú. Tẹ́ bá ti di àwọn ọba yín mú tó ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, àti kí Ìgbòho gbórí wọlé nǹkan tó kéré ni. Ṣùgbọ́n báyìí náà ẹ mísì Ìgbòho kankan o. Bẹ́ẹ̀ ni àtẹ̀tí fẹ́ gbọ́ yẹn náà. Kí Ìgbòho fi gbogbo wa ṣakọ, kó fi wá dẹmọ dáadáa, kó tó padà jẹ́ wá lé o. Bẹ́ẹ̀ ni ìbí adé àdọ́rọ̀ gbọ́ ni ẹlòmíín náà tó sọ pé òun ṣe Yorùbá nation. Gbogbo wọn ìdí pátì láti rí wọn náà, ìdí APC, ìdí ADC, ìdí Labour Party láti rí gbogbo wọn. Bí ẹ̀rọ bóyá kámẹ́rà ò kì í gbé yín ni à ń sèfù ẹ̀
ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìmọ̀ bóyá èèyàn máa ń jẹ́ lílé orò kó tó máa jẹ́ lílé eégún. Ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ mí ní ohun tó ń pè ní ìjàngbara. Ẹ̀ lẹ́ ń ṣe ìjàngbara, ẹ̀ tún lọ máa sá tẹ̀lé olóṣèlú. Mo ń wo dádì wa kan lẹ́yìn olóṣèlú kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí, mo dẹ̀ níbi tí wọ́n ti ń ṣe rálì, mo dẹ̀ jírí belé, mo dẹ̀ rò pé àwọn ilé wọn mọ̀ nǹkan tó ń pè ní ìmùlẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìmùlẹ̀. Mi ní sọ jù báyìí, tó bá tún dọ̀la kọ́lọ́run ó jí wa sí ìmọ́lẹ̀ alààyè láyọ̀ àti àlàáfíà, màá tún wá continue. Àwa la máa wà, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà là á sì máa bá. Wọ́n wá ká jábọ́ ni, but a lè jábọ́, irọ́ lẹ̀ ń pa. Àwọn ẹ́jẹ̀ǹtì bàbá wa Aláàfin of Ọ̀yọ́, àwọn ẹ́jẹ̀ǹtì wọn ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ta jáde fún wọn, àmọ̀kan tí àwọn náà wá bá wa fà. Ṣùgbọ́n ológbò yín tí ẹ fi àtàkì èèyàn yẹn, tẹ fi àtàkì ọmọ Yorùbá bíi tiyín, àbá tí ẹ rọ̀ yín, àbá rọ̀ yín, àbá bẹ̀ yín, kẹ́ tí ẹ lọ fi bá wa gbé lọ sí kí lorúkọ ẹ̀, Kwara mẹ́ẹ̀, kẹ́ bá wa fi pàṣẹ kí gbogbo báńdíìtì tó wà bẹ́ẹ̀ kọ́ máa kú. ẹ̀yin lẹ máa ṣẹ̀sín kẹ́yìn gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá tẹ lọ jókòó sí ẹ̀yìn odi tẹ wá ń tafà sílé. Ẹ̀yin lẹ máa ṣẹ̀sín kẹ́yìn. Bẹ́ẹ̀ ni ọ̀tá wa ò bẹ̀rù yín o. Bẹ́ẹ̀ ni, torí pé àwa náà ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa dojúkọ, ọ̀pọ̀lọpọ̀ kan láṣẹlẹ̀, ṣùgbọ́n a ní fọ́, àjọ máa dó tira wa. Ó dàárọ̀, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ti share, gbogbo ẹ̀yin tẹ́ ti like, ẹ̀yin tẹ́ comment, à ń ka comment yìí o, ṣùgbọ́n ó nídìí tá a fi reply ànáwọn iṣẹ́ kan àtọwọn iṣẹ́ kan, torí pé mo kàn sáré wá náà ni pé kí kàn sáré tún ṣe live program. Mo busy gan gidi ibi tí mo wà, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, ẹ̀jẹ̀ tèmi dẹ̀ jẹ́ ni wípé bí mò ń bá ìyàwó mi sùn lọ, tán bá pè mí, màá máa jẹ́ ni. Bó tẹ̀ ṣe jẹ́ pé àwa ń sọ pé a sì máa dákẹ́ bá a sì máa wò yín ná tìgbà tẹ́ bá tó ṣe tán, ṣùgbọ́n a tún ní dákẹ́ another side. Ire o, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ládéládé, mo kí lóyè tẹ́ ti darapọ̀ mọ́ wa o. Lágbára àṣẹ Èdùmàrè, ẹni fọwọ́ yín gbọ́mọ sí o, ẹni kó sọ́wọ́ ajínigbé. Lágbára àṣẹ Èdùmàrè, ó dàárọ̀, ẹ ṣeun. Koiki Media, bring the work closer to your doorstep.